So, ọpẹ́ ni bàbá ẹ bá wa pa ìkejì wọn. Ẹ ṣé bàbá wa. Kini yẹn ó ń padà. Okay. Ẹ tún audio yẹn ṣe. Okay. Ìkejì tẹ́tọ̀ yẹn pa. Okay. Fóònù ìkejì. Fóònù méjì lẹ fi wọlé. Ẹ má bínú, wọ́n gbọ́dọ̀ ṣe setting yẹn kó wà in order so that ká lè gbọ́ wọn dá. Ẹ rí pé à ń gbọ́ra wa tí mo bá ṣe ń sọ mo tún gbọ́ ní tí mò ń sọ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. So wọ́n máa padà wọlé sí i. So ti wà okay báyìí. A ti gbọ́ yín bẹ́ẹ̀, ó ti wà okay. Ẹ ṣé. Tó gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, bẹ́ẹ̀ bá torí epo jẹ́sú ẹ torí iṣu jẹpo. Torí bàbá wa Chief Imam tán wà pẹ̀lú wa lẹ́nu, ẹ bá wa pín ètò yìí, ẹ jẹ́ kó rìn. Anyway, let us move straight to the program. Bàbá wa Chief Imam gbogbo ilẹ̀ Yorùbá, a kí yín o, ẹ káàbọ̀ sórí ètò. A dúpẹ́ o, sí dáadáa ní olóòtú o. Ọpẹ́ ni fún Ọlọ́run. A fẹ́ sọ̀rọ̀ lẹ́nu bàbá, àwọn ọmọ Yorùbá tó fẹ́ gbọ́rọ̀ lẹ́nu yín. Inú àwọn ọmọ Yorùbá dùn gbogbo ìgbà pé ẹ mú iṣẹ́ yìí lọ́kùnkúndùn. Ọmọ Yorùbá bàbá mi, ẹ mọ̀ bọ̀, ẹ lọ́rọ̀ tẹ́fẹ́ bá wa ọmọ Yorùbá sọ. Síwájú ẹ kọ́kọ́ bá wa kí gbogbo àwọn ọmọ Yorùbá kẹ́ dárúkọ yín àti ìlú tí Ọlọ́run fi yín kalẹ̀ sí, ẹ bá wa dárúkọ. Ní agbára Ọlọ́run, ọba tó dá ayé àti ọ̀run, òun náà ni a kọ́kọ́ kí. Lẹ́yìn Ọlọ́run tá a kí, àwa kí àwọn òjíṣẹ́ tọ́lọ́run rán sáyé. Nínú òjíṣẹ́ tọ́lọ́run rán sáyé tó lágbára, òun náà ni Isa ọmọ Mariam tá à ń pè ní Jesus. Ọlọ́run ní òun dá Jesus Christ sí ilé ayé torí pé Jesus is same yesterday and today and forever. So Ọlọ́run ló dá Jesus Christ sí ayé. Nínú àwọn ànábì Ọlọ́run tó dá nígbà tí Jesus Christ lọ tán, òun náà ni Prophet Muhammad. So a kí gbogbo àwọn alágbára tọ́lọ́run tó dá sáyé. So lẹ́yìn àwọn nígbà tí Muhammad náà tún kúrò láyé, àwa náà tún ní àwọn bàbá tọ́lọ́run náà tún ní wá jíṣẹ́ láyé tá ń pè ní Odùduwà àtẹ̀wọ̀rọ̀ bàbá tiwa nu. So Jesus Christ ó wá láti Asia continent. Prophet Muhammad ó wá láti Asia continent ní Saudi Arabia, ìran Arab, but ẹni tó jẹ́ ẹbí tiwa gangan òun náà ni Odùduwà. A fi sọ pé ìran ọmọ aládé la wa, ìran ọmọ Odùduwà la wa. So a gbọ́dọ̀ fi ìran tiwa kalẹ̀ torí pé ẹ̀yà Yorùbá ẹ̀yà tó tóbi ní àgbáyé ni. So a kí gbogbo tí ń jẹ́ erí ládéládé tí ń bẹ ní ilẹ̀ Yorùbá. Gbogbo ọbaládé tí ń bẹ nílẹ̀ Yorùbá wọ́n ń lọ bí 972. Gbogbo wọn náà la kí ní òní o. A wá kí ọkùnrin, a kí obìnrin, a kí ọmọdé, a kí àgbàlagbà, a kí wọn kúṣẹ́ o. Wọ́n wá kí olóòtú àgbà torí pé ní tí mo bá lẹ́nu yín tá à ń pè ní Ọmọlúkà. Bàbá kú. Tí bàbá bá kú, èmi tí mo jẹ́ bàbá fún Ọmọlúkà ni. Ẹ tó bá fẹ́ràn Ọmọlúkà, ó fẹ́ràn mi. Bẹ́ẹ̀ máa ń bínú Ọmọlúkà, èmi ló ń bá jà torí pé o ò ní rí Ọmọlúkà lójú oorun, èmi tó mọ̀ rí ni. Torí tó bá ti fẹ́ pèrè Ọmọlúkà lójú oorun, èmi tí mo yọ sí ọ ní. Ọkọ̀ mọ̀ pé Ọmọlúkà ò ní irùngbọ̀n àti bàbá rẹ̀ ní irùngbọ̀n funfun. Níkà yọ sí ọ ní, sọ pé ọ̀rọ̀ tèmi ò kúlé. So bá a ṣe yọ sí wọn kúlẹ̀ l'Àbújá, tẹ́rù bà wọ́n l'Àbújá, ọjọ́ mẹ́rin mo lò l'Àbújá, tá a yọ sí wọn kúlẹ̀ mẹ́ ara wọn bá wọn láwọn kan ò lè jáde, ta ni ò lè jáde, èmi ò dé Àbújá, ọjọ́ mẹ́rin la lò l'Àbújá. Arìnrìn tó rìn ni. Àrìn tó rìn ní ìrìn wa. So àwa kí gbogbo ọmọ Yorùbá tí wọ́n ń fetí gbọ́ wa, nǹkan ò ní wà láyé kọ́mọ̀ ní olórí. Lónìí
ẹni tó jẹ́ olórí ilẹ̀ Yorùbá àgbákọ̀ ilẹ̀ Yorùbá o tá bá ń sọ àwọn àgbà ilẹ̀ Yorùbá àwọn àgbà òun náà ni bàbá Fáṣọ̀rọ̀tì nílùú Àkúrẹ́, a ní àwọn Adébánjọ nílùú Èkó, a ní àwọn Fálàyè àwọn àgbà ilẹ̀ Yorùbá nù, a ní àwọn oríṣiríṣi General Alani Akínrìnádé, General Olúṣẹ́gun Ọbásanjọ́, àgbà Yorùbá nù, a ní wọn tán pọ̀, but ẹnìkan ṣoṣo náà ni Ọlọ́run sì yàn lólórí gẹ́gẹ́ bí ìlú Èkìtì ta Oǹdó tí ẹ wà nísìn tọ́lọ̀ ní Akérédolú ni gọ́vnà abẹ ẹlòmíì lè kàwé jùlọ kó jẹ́ professor but Akérédolú ni gọ́vnà Oǹdó state lọ́wọ́lọ́wọ́ báyìí. So nílẹ̀ Yorùbá lónìí ọ̀jọ̀gbọ́n professor Bánjí Akíntóyè òun ni leader Yorùbá. So gẹ́gẹ́ bí Awólọ́wọ̀ sì gbà á lákọ̀ọ́kọ́ táwólọ́wọ̀ kó bẹ tí gbogbo Yorùbá sì gbà fáwólọ́wọ̀, táwólọ́wọ̀ sì ṣiṣẹ́ takuntakun tí ọ̀tà wá fún ìran Haúsá, tí ọ̀tà wá fún pé kíyà ọmọ jẹ wá lọ. Awólọ́wọ̀ kó ń bẹ̀ ló kó Ajásin náà lò ó kó Abraham Adésànyà kó tó wá kan Professor Bánjí Akíntóyè. Àwọn ni number 4 nínú leader Yorùbá tá a ní. So a kí gbogbo àwọn leader tó ti lọ àtàwọn tó wà nísìsiyìí tá à ń pè ní Professor Bánjí Akíntóyè ọlọ́jẹ́ kẹ́mi ogun o. A wá kí gbogbo àwọn obìnrin tán ṣiṣẹ́. Tá a bá sọ pé àwọn obìnrin ilẹ̀ Yorùbá ṣiṣẹ́ o, wọ́n dúró títí o, wọ́n dúró gidi o. Kódà iṣẹ́ táwọn obìnrin Yorùbá ṣe ń sìn ó fẹ́ ju iṣẹ́ táwọn ọkùnrin ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí lọ. Ẹ rí pé àwọn obìnrin jíde nílùú London níjẹta tán bẹ̀rẹ̀ sí ṣe rálì káàkiri gbogbo ìlú ní London. Bẹ́ẹ̀ náà ni ti Amẹ́ríkà náà wáyé láìpẹ́ yìí látọ̀dọ̀ Professor Ayọ̀délé Ológunlolúwa, òun ló lídìí ti Amẹ́ríkà. Ti Canada náà ń bẹ ńlẹ̀ àtàwọn Prince Samuel àtàwọn ọmọ Adékúnlé ní Ṣakí, gbogbo àwọn yẹn náà tó fẹ́ lídìí ti Canada. Bẹ́ẹ̀ náà la tún ní ti àwọn Brazil táwọn náà tún ṣe rálì ti Brazil. Bẹ́ẹ̀ náà la tún ní ti ìlú Cuba, ká máa ti sọ ìlú Abidjan, Ghana, Zambia, Sierra Leone kó tó wọ South Africa kó tó wọ Dubai. Gbogbo ilẹ̀ ìlú àgbáyé ta ní about 240 countries tí ń bẹ lágbàáyé, kò síbi tí ọmọ Yorùbá ò sí. Gbogbo kálukú ló ti múra pé Yorùbá nation òun náà lẹ́ka lo. Àwa kí kálukú wa o, torí pé ẹlòmíín bẹ tẹ́ pé bóyá kò fẹ́ kéèyàn mọ̀ but ń náwó àpò rẹ̀ sí ti dáadáa, ń ṣe dáadáa lábẹ́lẹ̀ ọmọ Yorùbá inú rẹ̀ tuntun. Ẹ̀dẹ̀ sí owó sì ti ná yẹn ń ṣiṣẹ́, torí pé bẹ́ẹ̀ bá fẹ́ lo Èkó tí ó bá ní ọkọ̀ tí ó gbé lọ sábà pé ìrìn rẹ̀ ó kù díẹ̀ káàtó pé bó ni mi ṣe wá rí báyìí. So tí ó ṣe àwọn tí ń fi ọkọ̀ ránṣẹ́ sí yàn pé ẹ máa gun ọkọ̀ ẹ máa fi bá ètò lọ. Àwọn kan mi ò tún wá wò sùnsùn pé ṣé ẹ lọ́kọ̀ nínú ẹgbẹ́ yín ni ẹgbà ọkọ̀, ẹgbà coaster, ẹgbà àìsí, ẹgbà gbogbo ẹ̀ ẹlòmíín ṣe náà àwọn ọmọ Yorùbá tán dáa. Àlè máa dákọ̀ wọn tán nìyẹn dáadáa náà wọ́n ti mọ ara wọn tó lẹ́lòmíín ni ká má dákọ̀ wọn. Bẹ́ẹ̀ náà ni ẹlòmíín náà fún ra mọ́síìnì fáwọn ọlọ́dẹ pé àwọn ọlọ́dẹ ìlú báyìí wọ́n nídìí machine tí wọ́n máa gùn káàkiri tó ń fún security ilẹ̀ Yorùbá. Àkí àwọn náà púpọ̀ o. Àwọn míì náà wá tẹ bánà tó pọ̀ lóríṣiríṣi pé bánà lèmi fẹ́ tẹ, ẹlòmíín náà tẹ pósítà lóríṣiríṣi, ẹlòmíín tẹ fúláàgì. Gbogbo ọ̀nà tí kálukú ń gbà ran ìran Yorùbá lọ. Mo kí yín púpọ̀ lónìí, inú mi dùn o. Mo fi Professor Bánjí Akíntóyè tó jẹ́ leader Yorùbá lónìí mo fi kí yín lágbára Ọlọ́run. Bí bàbá náà ṣe dàgbà tó ti wọ 89 years báyìí, gbogbo ẹ̀ tẹ wà ń dà sóra ẹ̀mí yóò gùn, ẹ wọ 100 ẹ wọ 120, torí pé ẹ jẹ́ kí iṣẹ́ yẹn ọmọ ògbà lérí. Bí yẹn bá ń ṣiṣẹ́ láyé tí ọba rí onírànlọ́wọ́ ẹ rí pé iṣẹ́ yẹn ó pòfo, yóò padà sún àwọn tó wà lọ, torí pé àwa tá a wà yìí nísìnyí a lè gba contract lọ́dọ̀ ìjọba, a sì lè bá ìjọba ṣe. Èmi sì mọ̀ pé kọ́dà gọ́vnà wa tó wà ní Kwara State lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò tẹ gọ́ọ̀mẹ̀ntì house rídì sí ọdún kẹrin nílò lọ yìí, mi ò dé gọ́ọ̀mẹ̀ntì house pé nǹkan pé gọ́vnà Kwara o kí lẹ̀ ń ṣe ń bẹ̀ o. Kọ́dà wọn ni wọ́n ń pín mọ́tò, wọ́n ń pín màálù ọdún, wọ́n ń pín ẹran àgbò fún léyà, èmi ò gbá rí o. Gọ́vnà tó bá mọ̀ pé mo bá gba nǹkan lọ́wọ́ òun lẹ̀ Yorùbá kọjá di síta, èmi ò dé gọ́ọ̀mẹ̀ntì house rí, mi sì débẹ̀. Kí ló fà bẹ́ẹ̀ ni pé tẹ́ ẹ bá ti lè débẹ̀ ẹ ti da ìran yín nù, ẹ ti ṣàbòsí fún ìran yín nù. So that why yẹn gbọ́dọ̀ ṣọ́ra rẹ̀ fún ìjẹkújẹ. Àwọn tí bá ń gba owó lọ́dọ̀ àwọn olóṣèlú àwọn ni wọn ò ní lè jáde síta táwa sì jáde, bọ́mọlúkà sì jáde, wọn ò ní lè ṣe o, torí wọn mọ̀ bẹ̀rù pé àṣọ ọmọ pa fún ọ ní 10 million jóni tani kò fi ra tán yóò jẹ́ kí ojú ọmọ ti gbọ́ ẹ̀yin náà gbowó yọ àdákẹ́, bọ̀yẹn tí ọba gbowó á jáde síta nígbà tí ìgbà owó lọ́wọ́ ẹ̀. So gómìnà kan tí ó sì ríyàn fín kò sí.
torí pé àjà àwárí fín lọ́dọ̀ wọn dípò tá a máa sọ pé tọ ẹ bá ń wáṣẹ́ ẹ bá ń wá kinní tí máa ń fàárí fín tí aṣáájú máa fi ń de èrò ẹ̀yìn ẹ má dá wọn bàbá yẹn lóúnjẹ wọn tó fẹ́ dènà alátọ̀ọ́nù jẹ́ àwọ̀ òwà o so that's all gbogbo ọmọ Yorùbá tí wọ́n ń bẹ nílẹ̀ diaspora pátálákì ẹ ní máa padà sí ibò ẹ ní máa padà sí ibò lágbára Ọlọ́run ẹ̀rín àtayọ̀ láàfi pàdé ní Professor Banji Akintoye International Airport lẹ́kọ̀ọ́ lágbára Ọlọ́run tá a dì mọ́ra tá àṣẹyìn tí à ń pèrè àṣẹyìn tẹ wà níbi báyìí rè àṣẹyìn tẹ wà ní Canada rè ẹ̀yìn tẹ wà ní London rè àkàmọ́ wúra wa ní àríra wa ní tá a máa kíra báyìí pẹ̀lú ayọ̀ àti àlàáfíà torí pé àwọn ò ní kó Nàìjíríà kókó mo fẹ́ kẹ́ mọ̀ nísìn ní kí o Nàìjíríà la máa dúró tá a ti máa gbòmìnira torí pé òfin tó tẹ̀lé àgbáyé la dó tì ìtàgbáyé sì máa ń respect jùláyé òun náà ni leaders leader tó bá ti dúró lérí òótọ́ tó bá fẹ́ gba òmìnira wọn á ké sí wa ìpètò nǹkan lẹ́tà tẹ́ ẹ kọ látijọ́ yìí èsì ẹ ti dé o ẹ mọ̀ bọ̀ wá defend ẹ̀ tí àwọn gọ́vnà wa tán á sọ fún wa pé àní lọ òun lèmi wá retí so kò sí gọ́vnà tí ó sọ fún mi pé tí mo bá ti gbéwèé dọ́dọ̀ wọn sìn pé tí wọ́n yẹ buwọ́lùwé à ń lọ so simple case ni kì í sì kan tó le so gọ́vnà ò ní àṣọ pípa náà pé òun ò ní lọ tọ ẹ tó bá wọn fóun ọlọ́run tọ kọ́ padà sábùjá so àti ti fi báńdì sí jẹ́bà kọ́ mọ lọ gbé ilẹ̀ haúsá kọ́ mọ sọ iná kwana iná gèjìà yàyà ikì àwọn ògbọ́yùn ìtọ́mọ̀sọ́ lọ́run ní agbára Ọlọ́run mo kí gbogbo ọmọ Yorùbá o ẹ dúró gidigidi tẹ́ pé ìdúró tẹ́ ẹ dúró yìí ó jẹ́ kí àwa tá a wà nílé kí àwa náà máa múra pé a gbọ́dọ̀ sinmi never relent fight and move forward so inú mi ṣe dùn púpọ̀ pé a gbọ́dọ̀ dákẹ́ torí pé stage tá a dé nísìn ní ọ̀rọ̀ Yorùbá nation ṣe mọ̀ pé a ti wọ 70% báyìí nínú stage tá a rí ọ̀rọ̀ pé ẹnìkan ọ̀gbọ́ ó ti kọjá mọ́ nísìn so ẹni ibi kan kọ́kọ́ àbọ̀ ọ̀bá ní fóònù ọ̀sà rí sticker tá à ń lẹ̀ mára mọ́tò ọ̀sà rí flag so kọ́kọ́ àbọ̀ Yorùbá ní fóònù ọgbọ̀gbà Yorùbá nation so pé pépà gan jáde lónìí the sun náà ń pe pépà yẹn ọ̀rọ̀ Yorùbá nation náà sọ́ńbẹ̀ page 4 ni so ọ̀rọ̀ Yorùbá nation kọjá pé bí ọmọ ti ń ṣẹlẹ̀ láyé so kọ́dà bí yẹn bá jẹ́ afọ́jú yọ mọ̀ pé kíní kan ń pè ní Yorùbá nation so bí àrùn sí jí ni Ọlọ́wọ́ ṣàánú wa ẹ ṣeun olóòtú ẹ ṣeun. ẹ ṣé bàbá wa ẹyọ ọmọ Yorùbá ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ yẹn ẹ má bá wa pín ẹṣin ẹ̀jẹ̀ kó rìn bàbá mi sì fi máa mú ló ti sọ mo ní ẹ̀yin tí inú yín bàjẹ́ tẹ́ ẹ̀ ń ronú tẹ́ bá ti rí bàbá wa sì fi máa ẹ ti máa rí dànsákì Ọlọ́run lára wọn nípa bẹ́ẹ̀ ńkọ́ ìbànújẹ́ ọkàn yín tẹ́ ẹ fi ń ronú ó máa fò lọ́nẹ́ yóò máa fò lọ́nẹ́ bàbá mi mo fẹ́ kẹ́ sáré sọ̀rọ̀ ní ṣókí nípa àwọn agbègbè kan tí ìjọba Nàìjíríà ti gbà mọ́ ilẹ̀ Yorùbá lọ́wọ́ ṣùgbọ́n tá à ń jà fitafita láti gbà padà ní ara Kwara State ní ara Kogi State ní ara Edo ní ara Delta mo fẹ́ kẹ́ bá wa ṣe àlàyé yẹn àti ìdánilójú tó fi hàn yìí pé ara ìran Yorùbá ní àwọn ẹ̀yà wọ̀nyí ẹ ṣé bàbá mi. Yóò dáa fún yín púpọ̀ ẹ rí i pé ẹni ọgbẹ́ kòtò ọgbẹ́ jìn ẹni tó sì kó síbẹ̀ ọ̀kan lápá tá a bá fẹ́ pín Yorùbá nation lónìí ẹ jẹ́ ká kọ́ gbé láti Kwara State bí táwa wà Kwara State lónìí mo fi ń dá yín lójú lónìí báyìí tá a wà báyìí ní Kwara ọba aládé tọjọba Yorùbá tá a ní Kwara lọ́wọ́lọ́wọ́ báyìí tọjọba aládé wọ́n jẹ́ 114 ọba aládé tá a ní Kwara báyìí o so nínú 16 local government tá a ní Kwara báyìí Yorùbá ti ní 12 local government ní Kwara State báyìí tí ọkàn wa balẹ̀ ìpè Kwara State ńkọ́ nínú 16 àti ní 12 so tí n bá ní máa kà á fún yín a ní Ìfẹ́lódùn Ìrẹ́pọ̀dùn Ọ̀fà Ọ̀yún Èkìtì Òkè Ọ̀rọ̀ Ìlọrin South Ìlọrin West Ìlọrin East Mòrò àti Àṣà so tí yẹn 12 local government yẹn ọmọ Yorùbá ló ní Kwara State so tàbá tún wá ní ká gbé láti boundary 9 ló wà ní Kwara State boundary àkọ́kọ́ ẹni tó máa ń bọ̀ wá láti Niger State ìmọ̀lẹ́ kọ̀ọ̀kan kan Jẹ́bà yẹn kí ló wà ń bẹ ọba Yorùbá ló wà ń bẹ o ọba aládé tá à ń pè ní ọba Abdulkadir Adlabi Adébárà òun ni ọba of Jẹ́bà so ọba aládé òun ló wà ní ìlú Jẹ́bà
so boundary kejì tí Yorùbá tún ní Kwara òun náà ní Sàárẹ̀. So boundary kejì yẹn Olúpàkó of Sàárẹ̀ ọba Yorùbá náà ló wà ńbẹ̀ o ní Olúpàkó of Sàárẹ̀ ní Kwara State. Boundary kẹta òun náà ní Bàkàsé. So Bàkàsé yìí Yorùbá ló ní Bàkàsé tó fi dé Alákùkọ. Ibẹ̀ lẹ fi kan boundary tẹ́ fi lọ sí ọ̀nà Kìsí Ṣakí. So boundary lọ́pàá wá pọ̀ pẹ̀lú Ọ̀yọ́ State. Ọba Yorùbá náà ló tún wà ńbẹ̀. Tá bá tún wá dé ìlú Ọ̀tẹ́ tá bá ń gba ọ̀nà express lọ tẹ́ bá fẹ́ wọ Ìlọrin Ọ̀tẹ́ lẹ́kọ̀ọ́kọ́ kan. So baálẹ̀ ìlú Ọ̀tẹ́ ọmọ Yorùbá ni ó jẹ́ baálẹ̀ bẹ̀. Àti ìlú Ẹ̀gbá tó tún tì Yorùbá náà ni. Àti Lásojú tó tún tì Yorùbá náà ni. So Yorùbá náà ló ní boundary kẹta. Boundary kẹrin tá a tún ní Kwara òun náà ní Ẹ̀rin Ilé. Ẹ̀rin Ilé òun tẹ́ bá ń bọ̀ wá láti Ọ̀ṣun ẹ kọ́kọ́ kan Ọ̀yán. Ọ̀yán ni boundary wa wà. So kẹ́tù wá kan Ẹ̀rin Ilé. Ẹ̀rin Ilé yìí nísìn ọba tó wà ńbẹ̀ ọba first class ni ọba Abdulganiyu Adéṣoyè ọba Ẹ̀rin Ilé ó di boundary mẹ́rin tá a ní. Boundary aláàkàrún tá a ní òun náà ní ìlú Ẹ̀tàn. Ìlú Ẹ̀tàn òun tẹ́ bá yà ní Òsì bẹ̀rẹ̀ tí mo yàn sí boundary ẹ̀ lẹ́fi lọ já sí ìlú Èkìtì. So boundary tó wà bẹ́ẹ̀ ìlú Ẹ̀tàn ní boundary wa ẹ̀rí bí ọ̀dà yẹn ibi tọ́dà yẹn pín sí. So ọba tó wà ní ọba Ẹlẹ́tàn of Ẹ̀tàn Àtàndá Ẹlẹ́tàn of Ẹ̀tàn ọba Yorùbá náà lọ́wọ́ bẹ́ẹ̀ ó di boundary ẹlẹ́ẹ̀kẹfà. So boundary ẹlẹ́ẹ̀keje òun náà ní Èrèkú tá a fi bọ́ sí Kogi State. So boundary ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ní Bàbánlómọ̀ tá a bá gba ọ̀nà Òkè Onígbìn tẹ́ mọ̀ fi lọ sí Ìlérè tẹ́ fi lọ já sí boundary wa ní Bàbánlómọ̀. So boundary kẹsàn òun náà ní Ìgbàjà tẹ́ fi lọ sí ọ̀nà Láyínká Àgúnjì. So ó jẹ́ boundary mẹ́sàn. So gbogbo boundary mẹ́sàn yìí kọ́ ọmọ Yorùbá náà ló ń jọba ńbẹ̀ kò sí ẹ̀yà mi bẹ́ẹ̀. Ká máa wá ti sọ pé ìlú Ìlọrin gangan tá a wà. Ìlú Ìlọrin tá a wà gangan tó jẹ́ ìlú capital tá a wà lónìí ló báyìí. Ilé Yorùbá tó wà níbẹ̀ ó jẹ́ 6019 compound nílé Yorùbá tó wà nílùú Ìlọrin báyìí o. So ẹ̀yà míì tó wà lọ́rin tá à ń pè ní ẹ̀yà Fúlàní àwọn ní 92 compound. So 92 compound ní ilé táwọn ní kò tó ilé Yorùbá. So ká máa ti sọ pé ọjà tó wà nílùú Ìlọrin ọjà méje la nílùú Ìlọrin gbogbo ọkọ̀ ọjà yìí Yorùbá la fi ń pè kì í sí pé ọjà Haúsá. So odò méje náà la tún nílẹ̀ Ìlọrin tẹ́ bá fẹ́ wọ Ìlọrin ẹ rí àwọn odò yẹn méjèèje. So odò yẹn ó kọ Yorùbá la fi ń pè. So gbogbo nǹkan tó fi lè mú Kwara State dàpọ̀ mọ́ north kò sí nínú constitution. Tá bá fẹ́ sọ̀rọ̀ population ọba aládé 114 ọba ta nínú Kwara. Local government a ní 12. So boundary a ní 9. So language wa general language wa ní Kwara State lónìí Yorùbá ni. Anywhere tẹ́ bá dé ní Yorùbá là ń sọ. So bí pa ọ̀rọ̀ tí Kwara State àti kọ́kọ́ wọ èèyàn kankan yìí pé Kwara State ń kọ́ o ilẹ̀ Yorùbá ni. So ẹ bá tún wá bọ́ síbẹ̀ ká ní à ń lọ sí state ẹlẹ́ẹ̀kejì òun náà ní Kogi State. Ní Kogi State ó tóbi. Kogi State ó lẹ́yìn tá a bá kọjá Muritala Bridge tán ẹ máa lọ sí ìlú kan tán pè ní Tawari. Lẹ́yìn Tawari ẹ máa lọ sí ìlú Gala. But ibi tí boundary ilẹ̀ Yorùbá dé òun náà ní Ìlọ́kọjà. Tẹ́ bá ti Muritala Bridge yẹn ibẹ̀ ni boundary ti wá dé. So tẹ́ bá dé ìlú Ìlọ́kọjà lónìí ọmọ Ògbómọ̀ṣọ́ òun ló jẹ ọba aládé níbẹ̀ báyìí. Gbogbo Kogi State ní Ìlọ́kọjà ọmọ Ògbómọ̀ṣọ́ ó ní palace níbẹ̀. So nílùú Kogi State a ti ní ìyálóde nílùú Kogi State Alájà Àdísà òní ìyálóde tá a fi síbẹ̀. Nílùú Kogi State a ti ní balógun fún ilẹ̀ Yorùbá ní Kogi State Honorable John Anjorin odi méjì. Nílùú Kogi State a ní ààrẹ Yèyé Oge of Yorùbá land nílùú Kogi State náà ní àníbẹ̀. So ó ti di mẹ́ta báwọn. Nílùú Kogi State àwọn ìlú wa tó tún jẹ́ ìlú Ìgbìrà tá ń pè ní Ìgbìrà tó jẹ́ ẹ̀yà wa ẹ̀rí pé tẹ́ bá rí àwọn ẹ̀yà Ìgbìrà yìí ẹ̀rí pé wọ́n máa ń ṣe ọdún eégún ní ọdọọdún. So ìran Yorùbá sì ní sọdún eégún tá ẹ̀sà kan náà níbẹ̀ wá Ìgbìrà ló di Ìgbìrà la fi ń pè wọ́n ní Ìgbìrà. Níbo ló ń gbé wọn? Ìgbìrà yìí ni ibi tí omi pọ̀ sí ló wá di Ìgbìrà. So ìtumọ̀ rẹ̀ la fi ń pè lóṣù ọba àlú wọn Ọ̀yẹ́níyẹ of Okene. So this way ni so oní olórí ọba lẹ. So a wá pè wọ́n gbà pé nígbà tí wọ́n mọ̀ pé ẹ̀yà kan náà ni wá tàjọ Yorùbá ẹ fún wa ní ọmọ yín tí ó represent yín fún ilẹ̀ Yorùbá. So kábíyèsí wa fún wa ní ọmọ rẹ̀ obìnrin kan òun la fi ṣe Yèyé Oge of Ìgbìrà land. Alájà Kadijatu òun la fi yàn nílùú Ìgbìrà. So a ti ṣe pay and standard nílùú Kogi tó lè mú àlàáfíà wá dé. So tá bá tún wá wo ìlú Kogi lónìí ẹni tó tún jẹ́ Erelú fún gbogbo ilẹ̀ Yorùbá lónìí
Princess Ellen òun náà ni tó wà ní sóti Erelu ilẹ̀ Yorùbá òun náà ọmọ Kogi state náà ni so ó túmọ̀ sí pé Kogi state kọ́ o gbogbo nǹkan tá a ní nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí Ìyálóde Balógun Erelu Yèyé Oge Yèyé Àṣà gbogbo ẹ̀ ti pé sílùú Kogi tí ò sí pé báyà abádébẹ̀ pé àṣà so ní láàrin Òkun Ọ̀wọ́rọ̀ Ìbònú so gbogbo àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní ẹ̀yà Yorùbá ní Kogi state yẹn tí ń ṣe 6 local government yẹn ọmọ Yorùbá àti tẹ́wọ́gbà ọba aládé tá a wá nílùú Kogi báyìí ó wá jẹ́ 67 ọba aládé so túmọ̀ sí pé ó jẹ́ ti Yorùbá so ẹgbẹ́ oríṣiríṣi tó wá wà ní Kogi state báyìí ìlànà náà ni ẹgbẹ́ tó tóbi jù ní Kogi state torí pé ìlànà ni ẹgbẹ́ torí pé gbogbo wọn fẹ́ràn Professor Banji Akintoye gẹ́gẹ́ bí leaders wọ́n sì gbà fún so ẹgbẹ́ ìlànà náà ni wọ́n tẹ́ so gbogbo ẹgbẹ́ tó tún wá wà ní ẹgbẹ́ ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí Àgbẹ̀kọ̀yà ni ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni ẹgbẹ́ Nàdẹ́kò ní gbogbo ẹgbẹ́ tó tún wà nílẹ̀ Yorùbá ó tún wà nílùú Kogi báyìí tán náà tún ní chairman zone kọ̀ọ̀kan níbẹ̀ nítorí pé gbogbo ẹgbẹ́ ní Kogi state kọ́ ó ti pé ó ti le so tá a bá wá kó ní Kogi state tá a là ń lọ sí Edo state ẹ rí i pé tá a bá wo Edo gbólóhùn Edo Ọ̀ọ̀ni àrólé Odùduwà pẹ̀lú ọba Ọ̀ọ̀ni ọba of Benin ẹ rí i pé wọ́n jọ ń ṣe àṣepọ̀ tó lágbára kí ni àṣepọ̀ bẹ́ẹ̀ rí i pé Ilé-Ifẹ̀ náà làwọn náà ti gbéra tán ti lọ tẹ Edo state ẹ̀rí jáde so ọba Yorùbá tá a wá nílùú Edo wọ́n lọ bí 45 tó jẹ́ àwọn ọba Yorùbá so ẹ bá wá gbé láti Òpìlà ń bí a máa lọ sí Ọ̀gẹ́nẹ̀bọ̀dẹ̀ a máa lọ sí Asọ̀sọ̀ a máa lọ sí Ọ̀jẹ̀ràmì gbogbo àwọn bí nǹkan ọmọ Yorùbá náà ní gbogbo bẹ̀rùn tó fi dé Òpìlà tó fi dé Òpìlà Òpìlà yìí ibẹ̀ ní ìlú tí Òsíọ̀mọlẹ̀ Ádámù Òsíọ̀mọlẹ̀ ti jáde tẹ́bá wo Ádámù Òsíọ̀mọlẹ̀ rí pé ó kọ yẹn papọ̀ mọ́ èdè Yorùbá Ádámù Òsíọ̀mọ Ilẹ̀ so this way ẹ mọ̀ rí àwọn Rótìmí Fẹ́miláyọ̀ Rótìmí so ìran Yorùbá náà ní gbogbo àwọn tó jẹ́ ẹ̀yà wa ń bẹ nílùú Edo state tẹ́bá sì wo ẹgbẹ́ Yorùbá tó wà ń bẹ ẹ rí pé ìlànà náà wà ń bẹ Yorùbá Council of Ẹ̀dá wà ń bẹ Afẹ́nifẹ́re wà ń bẹ gbogbo ẹgbẹ́ tí ń bẹ nílẹ̀ Yorùbá náà ni wọ́n operate nílùú Edo state bá a ṣe wá ní nílùú Edo state yẹn náà la nílùú Delta state so Delta state ń kọ́ Olú of Warri ọmọọba Olú of Warri ọmọ Odùduwà lòun náà ọba tó tẹ̀ tó wá jẹ nísìnyí tó jẹ́ Olú of Warri ó tún wá súnmọ́ Ọ̀ọ̀nifẹ̀ dáadáa tọ́jọ́ ń ṣàṣepọ̀ túrú Ọ̀ọ̀nifẹ̀ náà ló tó lọ́ọ̀ ní ọba yìí jẹ so tá a bá tún wá gbé gbogbo ìlú wọn tá a fi wọ Àsàbà Abraka Abuariku tẹ́ fi wọ Delta state ní bandi wa bíi Àsàbà bridge yẹn ẹ rí i pé gbogbo èdè wọn ẹ mọ èdè tán sọ níbẹ̀ àtàwọn Ṣàkírì Ìṣẹ̀kírì wọn ẹ rí i pé èdè wọn jọmọ́ èdè tán sọ ní Ìlẹ̀ṣàn sí òkè sí Ìkẹ́nẹ́ language wọn ẹ rí i pé ó súnmọ́ ara wọn dáadáa tẹ́ bá ń wo language wọn gbogbo ẹ̀ náà kọ́ là ń ṣe àlàyé sínú ìwé àgbáyé tó kó gbogbo wa pọ̀ tá à ń pè ní the book of Oòduà the only Yorùbá the book of Oòduà so ìwé yẹn ní kílíà gbogbo àwọn ìrìn àjò gbogbo ọmọ Yorùbá àti tá a ní àti ibi tá a dé so therefore gbogbo stéètì mẹ́rẹ̀ẹ̀rin yìí ká fọkàn balẹ̀ wọ́n ti support Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba aládé ni wọ́n ti rí green light nísìnyí torí pé gbogbo àwọn ọba tá a lọ bá wọn ọ̀kan lè máa pariwo sérí Facebook ní ọ̀pọ̀lọpọ̀ meeting tá a ṣe pẹ̀lú wọn àwọn náà ti support Yorùbá nation so this ẹnu àwọn gómìnà wa ló kù kí n lọ fún wa ní lẹ́tà tí Professor Banji Akintoye bá ti sign tán sí ẹ bá ti sign fún wa sí a mú lẹ́tà yẹn lọ bá gbogbo àwọn gómìnà nígbà tá a ti fún Buhari ní lẹ́tà tiẹ̀ ṣùgbọ́n àwọn gómìnà wa ń kọ́ àwọn náà gbọ́dọ̀ gba lẹ́tà tiwọn ẹ̀yọ́ ọmọ ìyá wa o àní ẹ mọ̀ sí Nàìjíríà ò bọ̀tà wa ń lọlé kì í sí ìjà ṣe mọ̀ pé àwọn àdàlà la dìgbò fún yín tẹ̀ fi lọ́dún mẹ́rin àdìgbò fún ẹlẹ́ẹ̀kejì ẹ lọ́dún mẹ́jọ èyí náà tó ètí kálukú bá rí ẹ máa mọ́lé jẹ́ ńlé yín sòtí à ń lọ lù wá o ilé tó lọ o so mo sì kí gbogbo àwọn ọmọ ìyá wa tán wà ní diaspora Prince Gbedu ẹ rí i pé Prince Gbedu ó ṣe tíátà kan jò ní ọ wá gbé ẹrù lérí ní London ni wọ́n rú wa pé à ń lọlé mo wo Prince Gbedu ẹ̀rẹ́ pa mí so ó rú kí ni ẹ̀ lérí pé ilé yá o so bẹ́ẹ̀ ni làwọn tá wà ní ilẹ̀ Yorùbá náà àwa náà múra lọlé so tí ò nídìí ìjà tí ò ní àtàjẹ̀ sílẹ̀ àwọn náà fẹ́ tọ́ wa o but
wọ́n fẹ́ tọ́ wálẹ̀ Yorùbá pé kó kó àwọn metazeni banditi alikaida Fulani esme so kó máa wọnú gbó wa kó máa dúnkòkò but ipa Ọlọ́run ti ká gbogbo àwọn ìyẹn náà torí pé kí Ọlọ́run fi ká wọn ni pé sẹ́mi pípa tán ti pa Gbénga tán ní ìrìn ọmọ Yorùbá ti yàtọ̀ tí mo ti lọ s'Ógbómọ̀ṣọ́ tí mo ti lọ bá àwọn èèyàn sọ̀rọ̀ mo sọ pé ẹja fi eékún kan kún èjì o a lè máa dákẹ́ ọmọ wàánu ọ̀rọ̀ Ọlọ́run ó dájọ́ inú Kùránì ló wà nínú ọ̀run Ọlọ́run ti dájọ́ Báíbù ó ní ẹmọjà inú ọ̀run Ọlọ́run ti dájọ́ nílẹ̀ Yorùbá péyàn bá tọ́ Yorùbá kan nísìn tó bá jẹ́ ọmọ Yorùbá kan gbé rábà náà ni ó ti yàtọ̀ fún ti tẹ́lẹ̀ sódà kẹ́nìkan máa dúnkòkò pé òun jí wa gbé o tí wọ́n bá ti lè pe nọ́mbà wa tá a bá ti lè débẹ̀ ó ń tọ̀ rábà náà nù tó ti máa sìn kí á fọkànbalẹ̀ nílẹ̀ Yorùbá pé ibi tá à ń lọ ti kọjá ẹlẹ́fọ̀ọ́ léjú kẹ́nìkan máa dúnkòkò àwọn báńdíìtì wo ní bọ̀ báńdíìtì wo ló fẹ́ wọlé Yorùbá àfi tí ó bá para ẹ̀ lókù ilẹ̀ wa kì í ṣe ilẹ̀ tó wọ́n ní ilẹ̀ Yorùbá ẹ̀yin náà pelẹ̀ tí ní ilẹ̀ Yíbò South East ẹ pé north yìí pé ilẹ̀ àwọn Haúsá so ó ti ní boundary so the simple so ọlọ́sì ti fọ́ ní odò nípa rifa Niger àti rifa Benue ó wá papọ̀ sí Ìlọ́kọ́jà àti Ìlọ́kọ́jà yẹn ló ti lọ sí Àsàbà so odò yẹn lọ́ọ̀ ti fi pín akọ́dọ̀ kò nídìí ìjà kò nídìí à ń tẹ̀jẹ̀ sílẹ̀ kò ní ti rábà náà nù àwọn Amẹ́ríkà ń dé báyìí ká pe àwọn gọ́fìnà wa so ìwé tá a fún yín jò ní tẹ́ ẹ tọwọ́ bọ̀wé ẹ sọ fún wọn pa à ń lọ ẹ̀yin ọba ìwé tá a gbé fún yín jò ní ṣùgbọ́n bíkà so rábà náà nù national item wa kákàkà ló kù pé iṣẹ́ wa fúnlẹ̀ wá fún ilé ìgbà kàgbéga fàyè rí ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira tẹ̀síwájú fọ̀pọ̀ ire tó dára ọmọ Odùduwà dé sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Gọ́vnà wa tó bó ṣe rí nù. ẹ ṣé bàbá mi ẹ ṣé mo dúpẹ́ tó gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa bá mi fi ìfẹ́ hàn fún bàbá ẹ máa fi ìfẹ́ hàn nípa lílọ́ọ̀fù líláìk ṣíṣíẹ̀ pínpín ẹpin kẹ máa pín nípa bẹ́ẹ̀ lẹ bá máa fi ìfẹ́ hàn bàbá torí ọ̀rọ̀ wọ̀nyí ó ti rìn ibi táwọn èèyàn ò lérò ó ti débẹ̀. Bàbá ẹ wá sọ ẹ mọ̀ kì í ṣe gbogbo ẹ̀ náà lẹ lè sọ kì í ṣe gbogbo ìgbésẹ̀ tẹ́ ẹ̀ ń gbé lẹ lè sọ kì í ṣe gbogbo tó ń lọ lókè lẹ lè sọ ṣùgbọ́n níbo ni ọ̀rọ̀ dé dúró báyìí tí a fi lè sọ pé ọ̀rọ̀ ti ń lápẹẹrẹ níbo ló dé dúró báyìí káwọn ọmọ Yorùbá tó sì ń ṣe iyèméjì káwọn náà lè rí nǹkan gbọ́ pàápàá jùlọ ẹ gbọ́ irú ohun tí kábíyèsí Olúwo tó sọ wípé àwọn ń padà bọ̀ ní Yorùbá nation tí wọn bá dìbò fún ọmọ Yorùbá kí lẹ rí sílẹ̀ kí lẹ rí sí ọ̀rọ̀ náà. ṣe rí ẹ rí i pé ìgbà tá a ṣe ìwé tọdún yìí tá à ń pè ní dáyárì yẹn àwọn tán ní lọ́wọ́ nínú àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ torí pé ẹgbẹ́ tá a nílẹ̀ Yorùbá 170 gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ náà la fi dáyárì yìí hàn dáyárì yìí túmọ̀ sí pé kí a mara wa nínú ẹgbẹ́ pé ẹgbẹ́ báyìí o ìṣọ̀kan ọmọ Oòduà ní jẹ́ ẹgbẹ́ báyìí o ẹgbẹ́ ọmọ Lúkà ní jẹ́
ẹgbẹ́ báyìí so tá bá mara wa ẹ rí pé ìrìn àjò yẹn a mọ̀ leader kọ̀ọ̀kan ìtí dáyàrí ilẹ̀ Yorùbá tó dúró fún nìyẹn nínú dáyàrí yẹn láti wá jẹ́ kó yí àwọn ọmọ Yorùbá tí wọ́n ń tẹ̀lé àwọn olóṣèlú ipe kò sí olóṣèlú kan tó wà nílẹ̀ Yorùbá tẹ́ a jẹ́ ọ̀tá fún o ìtẹ̀yìn wà ní pé ẹ fẹ́ sí president orílẹ̀-èdè Nàìjíríà is okay ìtẹ̀yìn wà ní pé ẹ fẹ́ sí senator ìtẹ̀yìn wà ní pé ẹ fẹ́ sí governor bẹ́ẹ̀ ni ó dábẹ́ sí fẹ́ o but population àwọn tán pa ní last year tí paper Nàìjíríà gbé wọ́n ní 17,000 èèyàn ló kú ní last year paper tó gbé yẹn ń bẹ lọ́wọ́ wa a wá sòwò rẹ̀ fún wọn kó ń rí so ìyẹn tó wá kú last year yẹn tá bá wá yọ population àwọn north àwọn náà pọ̀ jù so Yorùbá tó kú bẹ́ẹ̀ wọ́n lọ bí 15% àti Yíbò gbogbo 70% ńkọ́ ilẹ̀ Haúsá ni wọ́n ti kú jù so ní ọdún yìí nísìnyí tá bá tó wá ń wo gbogbo àwọn èèyàn tó ti tún kú ní ilẹ̀ Yorùbá ṣé mọ̀ pé bẹ́ẹ̀ kò tún níye àti ìṣe population àwọn èèyàn tó kú ká máa wá lù sí èèyàn 10,000 lọ́dún kan èèyàn 15,000 lọ́dún kan nínú ìlú yẹn kí wọ́n máa wá kú níkù àìtọ́ wọn ò ní kú pẹ̀lú dáadáa o bí wọ́n ní Fúlàní jí wọn gbé àwọn ẹ̀sìnmẹ̀ gbà owó lọ́wọ́ wọn wọ́n tún pa wọ́n gbogbo nǹkan oríṣiríṣi aburú yẹn wọ́n ju bọ́ǹbù sí mọ́sálásí wọ́n ju bọ́ǹbù sínú ọjà wọ́n ju bọ́ǹbù sínú chọ́ọ̀chì wọ́n wá pààyàn nínú kíní oríṣiríṣi tá à ń gbọ́ ikú oró ni àwọn èèyàn wá ń kú ìdí rẹ̀ tá fi hàn pé ọ̀dà ìsókè ìtẹ̀yìn wà ń àgbọ̀ but ìtawà ń wá òun ni pé Yorùbá nation fún àlàáfíà tí ó kárí gbogbo àtẹ̀yìn àtàwa tẹ́ bá wo gọ́vnà Lagos State nísìn ìyàwó kan ṣoṣo ló ní Lagos State government ó ní ìyàwó ẹyọ kan ṣoṣo tí ń bẹ nílé ẹ̀ gbogbo ọmọ tí Lagos State government bí nísìn gbogbo ẹ̀ kó tiẹ̀ bímọ jù rárá ká ló bí 10 so ká wo gọ́vnà Akérédolú ìyàwó kan ṣoṣo lòun náà ní ká pé Akérédolú bímọ jù láyé ká ló bí 10 ẹ wá wo gbogbo ẹ̀yin gọ́vnà tẹ́ wà nílẹ̀ Yorùbá kálẹ̀ bí ọmọ 10 gbogbo ẹ̀yin gọ́vnà tẹ́ wà nílẹ̀ Yorùbá wọn á jẹ́ pé gbogbo ọmọ tẹ́ bá bí ká ṣe 100 kò pé 200 o ẹ wá wo kó wá sọ pé 17,000 yẹn ń kú ṣé ọmọ tí nǹkan kan lè ṣe kínú tí yóò dùn torí pé àwọn tálíkà tẹ́ ń kú yìí àtàwọn olówó tẹ́ ń jí gbé yìí torí pé kọ̀ọ̀kan ẹbí ti yín ìjọ ní tí Buhari tọmọ rẹ̀ ṣubú lérí ọ̀kadà ní Àbújá ọmọ rẹ̀ fi rí gbálẹ̀ Yusuf tó ṣèyàwó ń jò ní ọmọ Buhari ti gbàgbé pé president orílẹ̀-èdè Nàìjíríà lòun ó sáré wá sí international hospital l'Abuja tó ti gbàgbé ó sọ ipò yẹn nù tó ń pòrí tí ń béèrè doctor take care ọmọ mi o ẹ má jẹ kankan sí o ìgbà tó rí pé wọ́n treat ọmọ yẹn láàrin ọ̀sẹ̀ kan tí ò tẹ́ lọ́rùn ó gbé ọmọ yẹn fly àwọn tálíkà tí wọ́n wá ń pa tí wọn ò lẹ́bi tí ó gbìjà wọn kí ni ká sọ so gbogbo kíní yìí túmọ̀ sí pé ẹ̀yin ìjọba tẹ́ ń kọ̀ǹtù wa ní Nàìjíríà èrè ara yín lẹ fẹ́ràn ẹ fẹ́ràn tálíkà àìwá fẹ́ràn tálíkà kì í wá ṣèjà ní kẹ́ ẹ mọ́ du president ní kẹ́ ẹ mọ́ du governor ní kẹ́ ẹ mọ́ du board ẹ jẹ́ ká jọ ṣàlàyé láàrin ara wa ìtẹ̀yìn ń wá òun ìnira ní kó bá àwọn èèyàn ìnira ní kó rí ibú bá àwọn èèyàn ní kò mú oríire tí gómìnà kan bá wà ní gẹ́gẹ́ bí irú gómìnà wa ní Ọ̀yọ́ state nísìnyí Ṣèyí Mákindé tó bá lówó nsìn òun àti ìyàwó ẹ̀ nìkan ni wọ́n máa gbádùn so kọ̀ọ̀kan gbogbo tí ń jẹ́ Òkè Ògùn kò dógbómọ̀ṣọ́ kò dé Ìbàràpá kódà kò dé Ìbàdàn so yọ mọ̀ pé òun lówó òun lò fún eré ara wọn èyí tó kú níjọ́ ní Àjùmọ̀bí wọ́n ṣírò àkáǹtì owó tán bá lákáǹtì ẹ̀ ń lọ bí 100 billion naira òun àti ìyàwó ẹ̀ nìkan ni wọ́n máa gbádùn kọ̀ọ̀rán gbogbo ọmọ Yorùbá so ìtàwọn fẹ́ ṣe ni pé èyí tí ó jẹ́ kí òṣì ó kò láàrin wa tí ò ní sí ọmọ Yorùbá kan tí ò ní ní 2 bedroom flat tí ó máa gbé kì í ṣe pé bóyá kákan wà lẹ́kọ̀ọ́ ká máa gbé yàrá kan bá díà ká máa gbé yàrá kan níjọra Ajégúnlẹ̀ ká máa gbélé pákó gbogbo àwọn ìwà òṣì ní ká máa jẹun ẹ̀ẹ̀kan lójúmọ́ òsì ní mọ́ mú ìmúnà jẹrúgbà báwọn èèyàn wá rí lẹ́sùn lẹ́kọ̀ọ́ mọ́ ìwọ̀n sunú mọ́tò móòlù ẹ̀ sáyé lẹ̀ ń gbé wọn èèyàn wá sún lẹ́sùn mọ́ ìwọ̀n sun under bridge lẹ́kọ̀ọ́ sáyé nù fẹ́ kí ọmọ Yorùbá máa jìyà mọ́ ni àwọn eléyìí tán ń gọ́ fún àwa láti jọ yìí láti 1960 tí a ti gbòmìnira ìtàwọn proof ni pé àwọn ní ilé 200 ní Àjà àwọn ní ilé 200 ní Márọ̀kọ́ àwọn ní ilé 200 ní estate ní Jákàndé so wọ́n fi ilé proud wọ́n fi ọkọ̀ proud pé tẹ́ bá wọnú ọgbà àwọn lónìí àwọn ní ọkọ̀ more than 200 àwọn ní helicopter àwọn ní ship ọkọ̀ ojú omi àwọn ní billions àwọn proud lérí òun àtọmọ rẹ̀
so kò proud lérí pé ǹjẹ́ ọmọ Yorùbá kan ǹjẹ́ ò sí kú lọ́dọ̀ rẹ̀ ǹjẹ́ ọmọ Yorùbá kan náà ní 50,000 naira lápò ǹjẹ́ ọmọ Yorùbá kan tí jẹun látàárọ̀ dalẹ́ ǹjẹ́ àwọn opó ǹjẹ́ wọ́n ń jẹun ǹjẹ́ àwọn tí ò níṣẹ́ ǹjẹ́ wọ́n ń ríṣẹ́ so wọn ò dù tí àwọn yẹn ṣe eré ara wọn ni wọ́n ń dù so wọ́n ń dù kí ayé àtàwọn àtọmọ wọn dá so ní wọ́n fi ní kí gbogbo àwa tájọ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká jọ judge if you want to judge between people with justice you no want to follow and decide Ọlọ́run ló sọ sínú Quran ìpè tó bá fẹ́ ṣe ìdájọ́ láàrin àwọn ènìyàn ẹ má ṣe ìdájọ́ ìfẹ́ ẹnu ẹ ṣe ìdájọ́ ntí ó jọ favour wa ẹ̀yin aráàlú tẹ́ ń dìgbò ẹ fẹ́ ti gbọ́ títí wa ìgbò tẹ́ ẹ dì í nísìnyí ẹ dìgbò fún gọ́fúnà wa lóòótọ́ ọ wọlé but ìgbà tó wọlé tán yìí wọ́n fún yín ní 10,000 naira ṣé 10,000 yẹn náà lẹ́ẹ̀ lò fún ọdún mẹ́rin after àgbà yẹn wọ́n jí ọmọ brọ́dà rẹ gbé wọ́n jí gbé wọ́n ní kẹ́ lọ mú ransom wá 10 million rí ransom 2 million lẹ́mú débẹ̀ wọ́n padà pa bọ́ọ̀ yẹn wọ́n tún gba 2 million ṣé ayé ìgbésí ayé tá a fẹ́ máa gbénu ayé ìgbésí ayé tá a bá lọ chọ́ọ̀chì níjọ́ Sunday tá a máa mú ìbọn lọ́wọ́ nínú church ipe àwọn kidnapper lè fẹ́ gbé wọ sáyé nù ayé ìgbésí ayé tá à ń gbé tá a fẹ́ gbéra nílùú Èkó ipe mo fẹ́ lọ sí Ìlọrin tẹ́ ẹ̀ ní lè gbéra ní aago 7 alẹ́ ó fi di pé ẹ tètè gbéra láago 10 torí pé kí ó tó ẹ bá gbéra láago 7 alẹ́ àwọn kidnapper kò jí ló gbé ṣe àgbésí ayé fẹ́ máa gbé nù ayé ìgbésí ayé tá a fẹ́ máa gbé pẹ́pẹ́ tí a bá wà nínú ilé ẹ fi 50,000 lẹ́yà sínú bank owó yẹn wá wà ní báǹkì wa níbẹ̀ ẹ wá gba owó fún odidi oṣù kan owó yẹn sì wà báǹkì ọmọ wa láti yín jọ kẹta pé àwọn já ọdẹnà owó electric kan kò wá sí ìjọba tá a lè fi ẹjọ́ báǹkì sùn pé owó kí ni mo rà lọ́wọ́ yín wọ́n kàn já owó wa ní báǹkì tẹ́ ẹ bá lọ báǹkì gbogbo ẹni tí mo tẹ́ ẹ bá ń lo báǹkì lónìí ẹ lọ sí tí mo sọ yìí ẹ má lọ báǹkì fún oṣù kan ẹ má gba 1 naira ńbẹ̀ ẹ rí i pé báǹkì ọmọ já owó lọ́wọ́ yín láì ṣiṣẹ́ kankan wọ́n kàn já owó wa ní tá a la fẹ́ fẹjọ́ sùn ìjọba tá a fẹjọ́ sùn l'Ábùjá kò sí làákàyè pẹ̀lú wọn ìjọba tá a fẹjọ́ tún stéètì owó táwọn fẹ́ jí làwọn ń retí so àwọn báǹkì náà tún ṣe tiwọn lọ gbáà àwọn kan náà tún wá kóra wọn jọ sínú àárín ìlú wọ́n kàn máa bá wa náà ní tọ́ wọ́n kọ̀ tó bá fẹ́ kọjá láti Ìlọrin s'Èkó ẹ rí àwọn post àwọn ọlọ́pàá náà dúró mẹ́ tọ́ bá ti fún wọn ní 100 naira ò kọjá ọ̀ ń tagbó kọ̀ọ̀kan wọn ó jíyàn gbé kọ̀ọ̀kan wọn ẹ sá mọ 100 naira wá wọ́n gba owó yẹn lọ́wọ́ kò sẹ́ni tó ẹ lè rìpọ́ọ̀tù ọlọ́pàá fún ipe mo díbi báyìí wọ́n gba owó lọ́wọ́ kò sí àwọn immigration kálukú náà ṣe tiwọn wọ́n gba ráìsì lọ́dọ̀ àwọn èèyàn tó lọ ra ráìsì Kútọ́nù wọ́n láwọn sísì ráìsì yẹn tẹ́ bá wá sísì ráìsì yẹn wọn ò ní jíṣẹ́ fún ìjọba páwọn sísì ráìsì yẹn o wọn ò jẹ́ kí ráìsì ó tóbi oṣù 3 láftàgbà tẹ́ni ọba ti béèrè ráìsì yẹn mọ́ wọ́n wà tó kó ráìsì yẹn síta wọ́n ó tún lọ tà á tá la fẹ́ fẹjọ́ wọn sùn kò sí mọ́ ìjọba tá à ń lò Nàìjíríà ìjọba ẹranko ni ìjọba tá à ń lò Nàìjíríà ìjọba ọ̀dájú nísìnyí àwọn ọmọ ìyá wa tó wà nílùú Èbó wọ́n ní mọ́tò wọ́n wá fẹ́ sẹ́ndì mọ́tò wálé àwọn ọmọ Haúsá lẹ́wọ̀n pọ̀ ní Àpápá àwọn máa sọ fún ẹ lérí mọ́tò kọ̀ọ̀kan sìn tẹ́ ẹ̀ bá ní 500,000 naira ẹ lè gba mọ́tò jáde nílùú Àpápá ń bẹ ṣẹlẹ̀ sí nílùú tiwa nífà lérí Nàìjíríà tá a wà. ní ìsàlàyé àníkàtẹ̀ sọ pé ó kéré pé mọ́tò ẹyọ kan ṣoṣo 500,000 ẹ wá wòye mọ́tò tí ń wọlé sílùú Nàìjíríà tá a bá wá gbọ́ owó yẹn tán ta ni wọ́n fi owó yẹn jíṣẹ́ fún wọn pin ni wọ́n á kàn sọ fún federal government pé 50,000 làwọn gba wọ́n dá 50,000 sínú àkáǹtì ìjọba 450,000 tó kù wọ́n dà sápò so kò ṣètò kò sí security kò sàmójútó kálukú kan ṣètò wù náà ni ìdí rèé táwọn kan wá kóra wọn jọ wípé ṣé ẹgbọ́n ni ẹ fẹ́ mọ̀ yà wọ́n jẹ àwọn náà sì mọ̀ hàn yín lè mọ̀ wọ́n wá dá kidnapper lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kidnapper yìí náà nísìnyí ayé sọ ẹlòmíì náà ni o pé nígbà táwọn náà bá jí yín gbé gbogbo ẹ̀ wá dàrú àlólórí àlẹ́lẹ́mù àlásíwájú gbogbo ẹ̀ka wà dàrú lẹ́yìn tí gómìnà ọba gba sálárì èyí tí gómìnà máa ń listing gbé ni pé ṣé allocation ti wọ àkáǹtì ní state àwa pé accountant general state yẹ pé èló ló wọlé fún Ọ̀yọ́ state 7 billion naira sókè àfẹsẹ̀ project ní Bódìjà àfẹsẹ̀ títì ẹ̀yọ ibà ìwá so ti sì ń tọ́ka wọn nù èyí wọ́n ní wọ́n pààyàn ní Bàràpá wọ́n jiyàn pé lógún ògùn ní rí àwọn gómìnà kan kárọ̀ táwọn débẹ̀ so wọ́n àwọn sì fẹ́ rówó lóṣooṣù yẹn ìtọ́gbà wọn nù so bá a ṣe ń lọ ayé Nàìjíríà yìí so ti sú wa ẹ̀yin tẹ́ fẹ́ dìbò là ń sọ fún o tẹ́lẹ̀ fẹ́ lọ sí 2023 kẹ́ ẹ wo tí wọ́n ń ṣe o kẹ́ ẹ wo aburú tó ń ṣe o torí pé o fi ọmọ rẹ kalẹ̀ o ní ó kàwé kò ríṣẹ́ kí lọ́mọ rẹ ń ṣe lẹ́kọ̀ọ́ ń ta àgbo ọmọ rẹ wá jò pé sí pélé wúrà ní Áíláńdì
ọmọ tó kàwé wọn ń ta àgbo ó wá ń ro àgbo lérí àgbo tó fi mu ọtí wọn máa fà lọ yàn wọn máa sí gbogbo ẹ̀ ẹlòmíín rọ àárù lẹ́kọ̀ọ́ ẹlòmíín ṣe POS so gbogbo aburú yìí làwa òkètò àwọn olóṣèlú yìí ọmọ ìyá wa ni wọn yìí ṣe ọ̀tá wa ibi tẹ́ ẹ bá wa dé òtò gẹ so àwa fẹ́ lọ ìdí rèé tí a fi mú lẹ́tà tá a fi gbé lọ síbi tí àwọn alágbára àgbáyé wà tá a lè máa sọ tán níbí so èsì ayọ̀ yẹn làwa ń retí tán bá ti dé báyìí nísìnyí kò sí kankan tó kù rábà náà ló kù wọn ṣe rábà náà ni pé wọn dè kílíà à ń lọ náà nù ṣùgbọ́n náà bí ká kò sí jà ń bẹ kò sí kó tó rí pé àwọn tí ń bọ̀ wá lágbàáyé àwọn igi tó yẹ tó àwọn NATO kò sẹ́ni tí ọmọ NATO lágbàáyé so àwọn alágbára tó ń kọ̀ǹtró àgbáyé ni àwọn náà lè sọ fún president kan pé jòkó jẹ́ tó bá fẹ́ máa pa àwọn ẹ̀yà kan nípakúpa àwọn ni wọ́n dé pé ẹ stop àwọn tẹ́ ń pa yìí wọ́n sì tán láti fẹ́ lọ torí pé ìwé wa ti dé bẹ́ẹ̀ ọkàn wa sì balẹ̀ tẹ́ bá wojú mi sẹ́ni pé ń dán lọ́sìn inú ilé mọ̀ wá yìí ọkàn tèmi balẹ̀ ojú mi ọ̀dán. ìtọ́jú tèmi fi ń dán ni pé ojú ọkàn mi balẹ̀ pé àlá ń lọ ọmọ kékeré bá ti retí pé èèyàn ń lọ bìkan tẹ́ bá fún ọmọ ní ìwé nísinsìnyí scholarship nísinsìnyí ẹ rí i pé yọ yàtọ̀ sígbà tí ò tí ì ríwèé gbogbo ọmọ tó bá gba ìwé pé ó fẹ́ wọ yunifásitì ẹ rí i pé ayẹ́rẹ́ ni lójú rẹ̀ ààrẹ ni músẹ́ tó bá nígbà ní àwọn ti gba lẹ́tà pé wọ́n ti appoint mi pé òun fẹ́ wọ yunifásitì ẹ rí i pé inú rẹ̀ ó máa dùn yóò máa pìpì àgbègbè ẹ̀rù bẹ́ẹ̀ náà lọ́rọ̀ kan wá ti gbà tá a ti ríwèé tá a ti mọ ibi tá à ń lọ bóòlù àti ní rẹ́rìn tá a ti mọ pé sọ ọkàn wa balẹ̀ tó tá a mẹ tí àgbáyé bá dé tá a bá dé sọ àwọn ọmọ ìyá wa wọn mọ̀ pé wọ́n tọ́ bọ̀wé fún wa àwọn ọba alọ́ba tó wà lẹ́yìn wa wọ́n tọ́ bọ̀wé tó gbogbo wọn náà láti bá kọ sọ́ba tá àdọ́dọ̀ rẹ̀ olórí ọba alẹ́ Yorùbá òun náà ni Ọ̀nífẹ̀ mo déwájú Ọ̀nífẹ̀ mo dẹ̀ sọ pé ọ̀rọ̀ Yorùbá nìsan àbá mo dé Olúbàdàn mo débẹ̀ mo dọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ so ọba tá a dédọ̀ rẹ̀ nílẹ̀ Yorùbá sì ń lọ bí 100 lọ́ba aládé tá a lè kà tán kábíyèsí Ẹ̀rìnmọ̀ wọ́n ti tẹ́wọ́ gbà wá nílùú Ọ̀ṣun state ọba Ẹlẹ́rìnmọ̀ arówó tawáyà wọ́n gba hòtẹ́ẹ̀lì fún mi nílùú wọn ni pé kí n rest so àwọn ọba gidi nìyẹn àwọn ọba tán fẹ́ràn ìran Yorùbá nìyẹn àwọn ọba tán ti pẹ́ l'Amẹ́ríkà wọ́n ti ọba Ẹ̀rìnmọ̀ wọ́n pẹ́ l'Amẹ́ríkà wọ́n ti di bílíọ̀nìà l'Amẹ́ríkà wọ́n fi owó tí wọ́n tún lù wọ́n ṣe ni so ọba Ìwó náà tó sọ pé òun lọ wọ́n ti rí green light wọ́n ti pera wọn torí mo ń sọ fún wọn pé èmi ò tí ọba ìfẹ́ ká bá àwọn ọba jà but ẹ pera yín ẹ̀yin tẹ́ bá súnmọ́ ara yín pé kọ́mọ̀dá pé báyà à ń bára yín jà o ibi táwa ń lọ rèé o so gbogbo ẹni sìn wọ́n mọ̀ jẹ́wọ́ díẹ̀díẹ̀ ẹ tó bá fẹ́ gba owó lọ́wọ́ àwọn olóṣèlú ẹ gbà o 50 million tó bá ń fún yín ẹ jẹ́ wọn fún yín o ẹ sáfi ṣe owó àdúrà tí ẹ ń ṣe fún wọn so owó gbèsè tán jẹ yín náà ni ọba tán bá fẹ́ pín ní fún mọ́tò ẹ gbà lọ́wọ́ wọn olóṣèlú tó bá wá bá yín tó fún yín ní mọ́tò ẹ gbà olóṣèlú tó bá fún yín 50 million ẹ gbà but àdúrà ẹnu ní kẹ́ ẹ ṣe fún wọn ẹ má jẹ́ kó dínkù gbogbo pásítọ̀ tí mẹ́lẹ̀ Yorùbá tó wá bá yín ẹ gbowó lọ́wọ́ wọn àdúrà ẹnu ní ẹ ṣe fún ẹ má jẹ́ ó dínkù ẹ kàn sọ pé Ọlọ́run ó jẹ́ kí ọ bọ́ sí in Jesus name praise the Lord ẹ sì fọ ara lérí tó bá sì lọ ẹ sọ fún Jésù pé Jésù má délé lóhùn ó lè ní o gbogbo wa rẹ̀ ló kí o sàárà tẹ kó ṣe sí chọ́ọ̀chì ló wá ṣe o tó ti ń sìn ẹgbẹ̀tọ̀ yín lọ́wọ́ torí pé kò sí kankan tó kù fáwọn olóṣèlú à ń lọ tó ti sìn tẹ bá ń gbà mo dé Àbújá ń jò ní láàrin 4 days tí mo lò l'Àbújá Àbújá dá ni gbogbo Àbújá ti dá kò sẹ́ni kankan bẹ̀ máa ara wọn ọ̀yá so lágbára Ọlọ́run kọ́ o Ọlọ́run kó ṣàánú wa jálẹ̀ lágbára Ọlọ́run ẹ fọkàn bá rí gbogbo ọmọ Yorùbá gbogbo ẹ̀ náà ká lè máa sọ tó bá sọ náà ká sá lóòrùn but ẹnu kékeré tó kù yìí ẹ jẹ́ ká fi ara dá láàrin ara wa ká sì ṣe sùúrù láàrin ara wa ní tí bá ń jẹ́ ìkùnsínú ẹ jẹ́ ká gbé mi kò sẹ́ni tí èsẹ́ yàn but ká máa wá gbéra ra wa lọ sí court pé lágbájá bú mi ẹ máa charge sí court kò ní mí ni o kò ní mí ni torí ẹ tó bá charge sí court tó lè sìn tó lè di pé kí ló fẹ́ bá charge sí court tó bá pè ọ́ kọ́dà bí èèyàn bá sọ pé ọmọ Lúkà o ó bù ú sókè ẹ wá pé àwa tá a jẹ́ bàbá rẹ̀ bàbá wa chief Imam Ile Yoruba ọmọ Lúkà ṣẹ̀ wá o àbó ni o ṣe dáadáa ni a sì parí ẹ̀ kì í ṣe pé ká máa pé ẹja fún ọlọ́pàá àbúrò tán fi mú bàbá Èkìtì dáadáa bàbá Èkìtì láti jẹ ta sọtẹ́sì kò tọ́ síra wa láàrin ara wa tá a jẹjọ́ mo Odùduwà ká máa wá bára wa jà ká máa wá gbéra lọ sí court so Ọlọ́run ṣàánú wa o àádìlẹ̀ lílí láìpẹ́ ìlágbára Ọlọ́run ẹ fọkàn balẹ̀. àmín ya Allah ẹ ṣe bàbá wa ọ̀rọ̀ ilé ẹ ti ń gbọ́ yìí o ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ń ṣọmọ ọlọ́rọ̀ ẹ̀ ń ṣọmọ ọlọ́lé lọ gbèsè wá bàbá ń ṣí wa létí ni ẹnìkan ní ó ní I like Chief Imam analysis o gbọ́dọ̀ like ẹ̀ ní tó bá súnmọ́ bàbá wa Chief Imam wàá mọ̀ pé ẹni tó bá ń wá ìmọ̀ ó ti dandan kó rí ìmọ̀ èmi dẹ̀ máa ń sọ gbogbo ìgbà pé ìran Yorùbá lọ́lọ́run jogún ìmọ̀ fún
nígbà tí mo lọ ọ̀dọ̀ bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n pa òwe kan fún mi ńbẹ̀ mo dẹ̀ di òwe yẹn mú láti ìgbà yẹn báwo ló ṣe pòwe yẹn wọ́n ní Yorùbá sọ wípé alára ló lọ́gbọ́n ajérò ló nímọ̀ ọ̀ràngún léèlá ló lóye wọ́n ní Yorùbá ló ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn lédè òyìnbó ni knowledge understanding and wisdom Yorùbá ló lọ́gbọ́n Yorùbá ló nímọ̀ Yorùbá ló lóye alára òun làwọn Ògùn àtèkó ajérò òun ní Oǹdó àtèkìtì ọ̀ràngún léèlá àwọn ní Ọ̀yọ́ àti Ọ̀ṣun alára ló lọ́gbọ́n ajérò ló nímọ̀ ọ̀ràngún léèlá ló lóye tẹ wá rí Ìlọrin àti Kogi tẹ bá wò dáadáa ara ilẹ̀ Yorùbá tó ní ọgbọ́n tó ní ìmọ̀ tó dẹ̀ ní òye ara wa ni náà bàbá mi inú mi dẹ̀ ń dùn mi ò fẹ́ ká parí ètò yìí ṣùgbọ́n iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín àti wípé ọ̀pọ̀lọpọ̀ ní òjẹ́ wá àti ra dátà ó léwó ṣòro dátà 20,000 táwa gan ṣe tí ò ti pé ọjọ́ mẹ́rin báyìí ló tún ti kó bá wọlé yìí ká má wá sáwọn tí ò ti rówó ra ní 5,000 tí wọn ò rówó ra ní 5,000 so a gbọ́dọ̀ mú ṣe ní kánmọ́nkébé kán lè ní àǹfààní àti wò ó kó má di pé dátà ń tán ẹ ṣé bàbá mi tó ẹ̀yin tí ẹ bá wá fẹ́ pè ẹ jẹ́ kí n máa retí ìpè yín kí kọ́ yín máa wọlé mo ti fi nọ́mbà yẹn sójú fọ́nrán kẹ́ pè bóyá ìbéèrè kan tàbí méjì mẹ́ta kẹ́ bá béèrè lọ́wọ́ bàbá bó dẹ̀ jẹ́ kẹ́ kí wọn náà ní ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tẹ́ ẹ ti rìn sí tẹ́ ẹ ti jẹ̀ sí lórí bẹ́ẹ̀ ṣe ń bá àwọn èèyàn wa sọ̀rọ̀ mo wá fẹ́ kẹ́ ẹ tún bọ̀ pàápàá àwọn olórí ẹlẹ́sìn bíi tiyín ọjọ́ tí mò ń ka citation yín tí mò ń ka profile yín mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ training ọ̀pọ̀lọpọ̀ certificate nípa ìjùmọ̀gbépọ̀ àti nípa ẹ̀sìn mùsùlùmí nípa ẹ̀sìn Arabic gbogbo ẹ̀ lẹ́ti lọ lóríṣiríṣi pẹ̀lú àwọn awọ́ọ̀dù lóríṣiríṣi eléyìí tèmi wá fẹ́ kẹ́ ẹ bá mi túbọ̀ gba àwọn èèyàn wa lámọ̀ràn òun ni àwọn ẹlẹ́sìn wa àwọn adarí ẹlẹ́sìn wa ìhà tán kọ sí ọ̀rọ̀ yìí ó kù díẹ̀ káàtó bàbá mi ẹ túbọ̀ bá wa gbà wọ́n kì í ṣe mùsùlùmí nìkan kì í ṣe àwọn ìmáàmù àwọn àti ìmáàmù o àtàwọn pásítọ̀ àtàwọn oníṣẹ̀ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló wà nílẹ̀ Yorùbá ẹ gbà wọ́n ní àmọ̀ràn wípé Yorùbá ọmọ aládé ni wá ibi tá a bá dé yìí kò yẹ ká lajú lẹ̀ kí ìran Yorùbá parun bàbá mi kó tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè wọlé ẹ bá wa bá wọn sọ̀rọ̀. ṣe rí nípa ọ̀rọ̀ ẹlẹ́sìn dé ní ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ ẹ̀sìn ó yàtọ̀ sí ọ̀rọ̀ freedom àwọn tó ń kọ̀ǹtró ẹ̀sìn àníyàn méjì lẹ́nu mi fi dá ní fi ń ṣe ló fi ń kó ìjọjọ àníyàn yìí pé tí mo bá ṣe Yorùbá nation gọ́ọ̀mẹ̀ntì tí ń sponsor mi olùmọ̀ sponsor àwọn ọmọ náà ló mo fi sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn wọ́n ti tẹnubọ àwọn olóṣèlú sọ yẹ́ pé chọ́ọ̀chì míì gọ́ọ̀nà míì ló máa ń sanwó pásítọ̀ ló máa ń sanwó àwọn imam so this way tí wọ́n máa fún wọn ní nǹkan ní every month so wọn ò wá lè dá nǹkan kan ṣe àfi kán gbàṣẹ látọ̀dọ̀ gọ́ọ̀nà orí chọ́ọ̀chì yẹn àbí irú mọ́sálásí yẹn tí àwọn yẹn bá fẹ́ máa control wọn pé báyìí ló mọ̀ dáa wọ́n mọ̀ bẹ̀rù pé táwọn bá ṣe ti aráàlú so àwọn gọ́ọ̀mẹ̀ntì yìí wọn ò ní fáwọn ní nǹkan tán fáwọn mọ́ but kò sí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì lè fún yín tayọ nǹkan tí Ọlọ́run bá fún yẹn láyé Ọlọ́run bá ló lágbára jù ló lè kẹ́yàn Ọlọ́run bá ló lágbára jù ló lè ṣàánú yẹn ẹnìkan ò lè sọ pé òun lè ṣàánú ẹnìkan àfọ Ọlọ́run kí náà pè ní what is the qualification of the leaders kí náà pè ní aṣáájú a leader must be intelligent nǹkan tó bá mọ̀ pé wọ́n tó joyè imam tó ń kírun fáwọn èèyàn mọ́sálásí àbọ̀ wà nínú church tó ń lead fáwọn èèyàn ó wá rí pé nínú church tó wà yìí ó wá rá àwọn kan tán ń pariwo níta pé ebi ń pa àwọn kọ́ ọ mọ̀ pé ìlú ò dẹrùn fáwọn èèyàn for example
bí tá a bá ọ̀rọ̀ nílẹ̀ yìí tá a bá fẹ́ ra ọ̀gbó ní nǹkan bíi January ní ọdún yìí. ẹ ní sùúrù. Ẹ kàlẹ́ sà. À ń gbọ́ yín o. A kú ètò. Lọ́wọ́ bá a ṣe o. Mo fẹ́ kí bàbá wa máàmù ní Ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún bàbá láéláé. Àmín. Ìbéèrè mi sí bàbá ni pé báwo ni ìrìn àjò wọn sí ọ̀dọ̀ àwọn àgbà àfáà bí ẹgbẹ́ tiwọn? Kí ni ojú bá àgbà àfáà bí tiwọn bí wọ́n tí wọ́n fi wo ìrìn àjò wa yìí? Ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún bàbá wa. Àmín. Ẹ ti gbọ́ ìbéèrè yẹn bàbá, ẹ bá wa dáhùn. Àwọn bàbá wa, àwọn àgbààgbà àfáà bí bàbá wa Àjàní Bello, àwọn bàbá wa ńláńlá, bàbá wa ọmọ Buhari àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bóyá wọ́n ní kí ni ìgbésẹ̀ tẹ́ ti gbé. Náà ni mo fi sọ pé a ní mẹ́ṣà ẹ máa ṣàlàyé ọ̀rọ̀ yín lọ. ṣe rí tí mo fi sọ pé ká má mention anybody ni pé ká pa ní òwe tá a bá pa nísìn òun ni àwọn yóò fi understand tá à ń sọ nísìn báyìí mo fẹ́ ṣàlàyé nǹkan tí ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà nílẹ̀ Nàìjíríà báyìí nísìn a ní chief imam tàwọn Fúlàní lọ́wọ́lọ́wọ́ báyìí a ní chief imam tàwọn Gàmbàrí lọ́wọ́lọ́wọ́ báyìí a ní chief imam tàwọn ìran Mali lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ni chief imam tàwọn Yorùbá mo fẹ́ ṣàlàyé nǹkan tí ń ṣàlẹ̀ fún yín ní o chief imam tàwọn Fúlàní wọ́n ń fún ní owó oṣù ní every month tó ti ń sìn wọ́n ń pààrọ̀ mọ́tò fún ní ọdọọdún wọ́n dẹ̀ fún ní maka tí ń lọ sí hajj àti umura ní every year bẹ́ẹ̀ náà wọ́n ń ṣe ìmámù Fúlàní ìmámù Mali wọ́n fún òun náà ní sálárì àti ìmámù tàwọn Gàmbàrí tọ́jú àwọn Haúsá but ọlá pé èmi darapọ̀ mọ́ tí Yorùbá nation ń ṣe èmi ò gba sálárì o fáwọsà tó bá fi san sálárì fún àwọn gọ́ọ̀mẹ̀ntì tó fi san fún àwọn chief imam kọ́ gbé wá èmi ò gbá rí o so tápẹ́ mi náà bá darapọ̀ bá ń gba sálárì lọ́dọ̀ ìjọba yóò hard láti mọ̀ torí pé àwọn náà máa control yín tí ò jẹ́ kí mi ta sí ìjọba nìyẹn but àfáà míì tí ò lágbára tó lè dá dúró tọ lọ́rùn tó mọ̀ pé tó wọ́n bá ti ṣàdúrà fún gọ́vnà ìlú ń jẹ́ èyí stọ́ọ̀pù ṣe mọ̀ pé ìyìn lè bu torí pé ibi tí gbà jẹun kò sí lọ́nà míì tó dé sí but àwa tá a bá ń báṣẹ́ lọ ẹ jẹ́ káwọn máa báṣẹ́ lọ ẹ má jẹ́ ká sọ pé nǹkan tó ṣe èyí táwọn rìn nù but ìgbà tó kọ̀rọ̀ sọ pé a kú ti débi tá à ń lọ so kò ní ìdìjà mọ́ ẹni ọgbẹ́ kòtò ọgbẹ́ jìn ẹni ló sì kó síbi ọ̀kan lápá àáfàá kún wa àgbòmìnira ìmámù kún wa àgbòmìnira bíṣọ̀bù kún wa àgbòmìnira wọn ò kún wa àgbòmìnira kí la fẹ́ máa bá wa jà sí tá a bá wá gbòmìnira tán làwọn wàá yọ kalẹ̀ pé sẹ́mọ̀ pé yìí ń gba sálárì lọ́dọ̀ ìjọba àwọn tí ò gba sálárì tán dó tì wá ẹ jẹ́ ká kọ́ yanjú wọn fún ilẹ̀ Yorùbá ìdí rẹ̀ la fi ń kó gbogbo àwọn obìnrin jọ nílẹ̀ Yorùbá nísìnyí gbogbo àwọn obìnrin jọ à ń kó wọn sójú kan tó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tán ṣe wàhálà ní diaspora tá a bá gbòmìnira tán káwọn ọkùnrin má jẹ gàba lérí wọn tá a bá fọkùnrin ní póòsì kan kó fobìnrin náà ní gbákejì rẹ̀ sódà kò ní jí pé wọ́n rí pé wàhálà tán ṣe fún wa pé wọ́n rí wọn pé báyà àyàn wọn jẹ láti kó gba àwọn obìnrin jọ sójú kan so àwọn àfáà tí ọba fún wa a ní ìwọ̀n bá wọn jà òṣìṣẹ́ kan tó ń bẹ̀ torí pé ẹni tó lágbára jù lẹ̀ Yorùbá ló lè sọ̀rọ̀ gbogbo ilẹ̀ Yorùbá ó mú. ó yá ẹgbẹ́ òsókè à ń gbọ́ yín. Ẹ kálẹ́ o. Ẹ ṣeun ní kọ́mọ́kọ́mọ́ ẹkúṣẹ́ takuntakun o. Ẹ ṣe o. Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ń tẹ̀lé olóṣèlú tó ti yé yín sà ẹ̀sìn wọn sílẹ̀ iná lélẹ̀ oró wọn máa padà yá gbẹ̀yìn. Ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ẹ̀dínwèrè páyà ẹ̀ ni tó bá rí mẹkáníìkì kò ní dúró. Àdúrà kan tágàbà fún ẹni kókó lọ́dún Fúlàní kọ́ fọwọ́ bá ẹbí wọn lẹ́ẹ̀kan. Tí Fúlàní bá fọwọ́ bá ẹbí wọn lẹ́ẹ̀kan kò sẹ́ tó máa pàrọwà fún wọn tó máa padà tó rí Yorùbá nìkan. Ẹ bá mi kí bàbá mi pé mo ní wọ́n kú iṣẹ́ o Ọlọ́run á dúró tì wọ́n o Ọlọ́run á dúró tì gbogbo wa o á dúró lẹ́ Yorùbá ojú ẹ̀mí wa ni ó ṣe òkú níṣẹ́yìn wa o. Wọ́n dẹ̀ kí bàbá wa bá Jákèjádé àti bàbá Ìgbòho àti ọmọ wa Nítìrì. Bàbá sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan kò rí bẹ́ẹ̀ o. Ibi tí wọ́n ti ń kílẹ̀ mọ́tò lápapá ibẹ̀ lèmi wà ibẹ̀ mo dẹ̀ wà bí mo ṣe bá ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ rẹ̀. Tẹ bá fẹ́ kílẹ̀ mọ́tò láti O4
títí tó fi dórí OA ó ṣe easy tẹ́ ẹ̀ bá ní wọ́n pẹ́ báàgì lọ́wọ́ ẹ̀ lè clear o. àwọn kan tí ẹ fi ṣàlàyé ọ̀rọ̀ ni wọn ò sọ pé irọ́ wọ́n fi ṣàlàyé. wọ́n páìpù látòrí O4 tó fi dórí OA tẹ́ ẹ̀ bá ti ní wọ́n pẹ́ báàgì lọ́wọ́ ẹ̀ lè clear. Number 1. Number 2, gbogbo ọmọ Yorùbá tó bá ń gbọ́ kán tètè máa ronú wọn. Ilẹ̀ Yorùbá ní pọ́ọ̀tù wà. Ọmọ Yorùbá ọ̀dẹ̀ lẹ́nu ara nílẹ̀ pọ́ọ̀tù bó ṣe máa ń sọ̀rọ̀ yìí. Ọmọ Yorùbá ọ̀lẹ́nu pọ́ọ̀tù. Àti ọpẹ́rẹ́tọ̀ ni o, àti chairman ni o, àti mọ́níjà ni o. Ká tó sọ pé wá ro kọ́sọ́mù àbọ̀lọ́pàá. Ọmọ Yorùbá àǹkó lẹ́nu ń bẹ̀ ní pọ́ọ̀tù mo sọ fún yín. Ibẹ̀ ni wà tí mo ti bá ń sọ̀rọ̀ lọ́wọ́. Ẹ ṣeun, mo dúpẹ́. Ó dára o. Ó yá 07046092484 kó tó di pé a máa yọ̀ǹda bàbá wa káwọn náà kán lọ fi ẹ̀yìn tì síbì kan kí wọ́n lè sinmi. Iṣẹ́ ni bàbá wa ń ṣe láti àárọ̀. Ó yá 07046092484. Bàbá mi kó tó di pé àmọ̀dágbére ẹ dákun ẹ máa bá wa fún àwọn èèyàn wa ní àmọ̀ràn tí ẹ ń fún wa lọ. Àmọ̀ràn tòótọ́. Ṣé rí nípa ọ̀rọ̀ táwọn ń bá lọ ni pé àwọn ẹlòmíì ti tọ ẹnu ara wọn bòṣèlú tẹ pé wọ́n sì bí pé táwọn bá ti jára wọn kó lọ́dọ̀ àwọn olóṣèlú ìjẹ́ tán lọ́dọ̀ wọn kódà mo ẹlòmíì bára ó lé tí wọ́n ṣe àbúrò gọ́vnà. Ọ̀yá gbóhùn sókè. Ẹ lọ́wọ́ Ọmọlúkà ẹ kú iṣẹ́ sá o. Ẹ ṣé o, a dúpẹ́ o. Ẹ pẹ̀lẹ́ o, Ọlọ́run á máa fún yín lókàn àtagbára o. Àmín ìyá àlà. Àwọn bàbá wa Chief Imam mo kí wọn gidigidi pé àgbà wọn kò ní tán lórílẹ̀ o. We are very very proud of them. Tọ́ máa ń sọ pé ṣe rí wọ́n ní òtítọ́ ló máa ń gbé orílẹ̀-èdè lékè. Mo dúpẹ́ pé bàbá ìdúró fún òtítọ́. Kò sígbà tí mo rí wọn tínú mi ò dùn sí wọn. Mo dẹ̀ mọ̀ pé mi nìkan kọ́ nínú mi dùn sí wọn. Bàbá ọjọ́ yín á da lẹ́sà. Gbogbo nǹkan yín tó mí àti tí ò mí kò ní bàjẹ́. Bẹ́ẹ̀ ṣe dúró lórí òtítọ́ á gbè yín. Ojú ò ní tì yín. Ọlọ́run á fún yín lókun àti agbára, Ọlọ́run á fún yín ní ẹ̀mí gígùn. Ọlọ́run tẹ̀lẹ̀ ń sìn tá à ń rí lára yín. Àmín. Ní fi ìjọba ọ̀run ẹ̀ ní fi pàtàn. Ẹ máa délé ògo agbára Ọlọ́run, agbára Kristi. Bó ṣe máa parí nìyẹn. Ẹ ṣeun sir, we are very 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 proud of you. Ẹ ṣeun sir, God bless you. Ẹ ṣé, thank you so much. Ẹ jẹ́ ká gbé pé ilé náà. Ó yá gbóhùn sókè. Hello. À ń gbọ́ yín o. Ẹ ká lẹ́sà o. Ẹ ṣé gan, à ń gbọ́ yín. Ẹ jẹ́ ẹ fẹ́ kí àwọn bàbá wa ìmọ̀ọ́mù ní sà. Wọ́n ń gbọ́ yín. Okay sir. Àdúrà ni mo kàn fẹ́ ṣe fún wọn because Ọlọ́run ọba ló lò wọ́n kò ṣe pọ̀ wọn náà. Ọlọ́run ọba ni because àwọn àfáà pọ̀ ìmọ̀ọ́mù pọ̀ nílẹ̀ Yorùbá tó yẹ pé wọ́n ti jẹ́ dòdò kọjá tí wọ́n lè sòdodo tí ọjọ́ ayé àwọn ọmọ wọn bàjẹ́ lójú wọn tí wọn ò dìde kí wọ́n sọ̀rọ̀. Àwa rírọ̀ àgbàlagbà báyìí tó wá dìde pé ìran òun ọmọ òun tó ń bọ̀ lẹ́yìn wọn gbọ́dọ̀ jẹ̀yà mọ́. Àfi kí Ọlọ́run ọba ò nínú àánú ẹ̀ kó bá dúró ti àwọn bàbá yìí. Ọlọ́run ọba má ti ìkànjú mú yín kúrò lórí ilẹ̀. Yorùbá nation pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba á ṣojú ẹ̀mí yín á jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́. Ọlọ́run ọba ò wá ní sójú àdúrà tì yín gbogbo àdúrà tẹ̀ ń ṣe fún Ọlọ́run àdúrà àwọn ajẹ́kàdúrà náà mọ́ wọn bá. Ẹ ṣe gan ẹ wá dúró tì Ọlọ́run ò ní fi ilẹ̀ nígbà kọ̀ọ̀kan gbogbo àdúrà tẹ̀ ń ṣe ló máa jẹ́ tọ́wọ́ gbà lọ́dọ̀ Ọlọ́run ọba. Bọ́tà kọ́jú wọ́pọ́gbọ̀n wọn ò ní lágbára lórí yín bàbá. Ẹ ṣe bàbá ẹ ṣe ẹ̀kọ́ àdúró tí Ọlọ́run á dúró tì ẹ ṣe gan. Thank you very much. Mr. Ọmọlúkà ẹ ṣe ẹ̀kọ́ ètò Ọlọ́run á wà pẹ̀lú ẹ. Thank you very much. Ó dé àárọ̀ sà. Ó yá gbóhùn sókè. Hello, bàbá Ọmọlúkà ẹ kálẹ́ o. Ẹ kú iṣẹ́. Mo kí bàbá wa o, Chief Imam gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Àgbáyé á dalẹ́ o. Ẹ ṣe adúpẹ́ o.
ọmọ sọ pé àwọn àgbà gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ kò sí tó ṣe kó dà níbẹ̀. Ọlọ́run bá ọlọ́jọ́ ènìyàn Ọlọ́run bá wọlá Mẹ́kà sí Mẹ̀dínà á wọlá sàfàtì mọ́ra gbogbo nǹkan tó mí nínú nǹkan yín àti tí ò ní Ọlọ́run bá òun jẹ́ kọ́wọ́ bàjẹ́ kan ní agbára Ọlọ́run bá ẹ ṣe gan. Kẹ́rí bàbá ọmọ Lúkà ẹ rí pé ó jẹ́ pé ṣéèmù ńlá ni fún àwọn ọmọ Yorùbá a big shame èmi kan mo lè ó dájú mo ń fọwọ́ bojú ajé sọ pé a ka ìwé tó sọ pé a gbọ́ United Kingdom ni mo wà yìí ṣe rí gbogbo àwọn strategic kìíní nílùú yìí lè rí anybody ńbẹ̀ o ju àwọn ọmọ wọn lọ o ẹ wo àwọn Yorùbá leaders wọ́n lè lajúlẹ̀ pọ́ọ̀tù ẹ tó bá ti gba pọ́ọ̀tù any country láyé yìí any country ẹ wo ìjà tó ṣẹlẹ̀ ní Ukraine ṣé tó bá ti gba pọ́ọ̀tù lọ́wọ́ náà tó bá ti gba pọ́ọ̀tù tó ti gba airways kìíní náà lọ́wọ́ náà airport tó bá lè ti gba land border àná wọ́n ti kọ́ńkà ìlú yẹn àwọn Haúsá Fúlàní wọ́n ti kọ́ńkà ilẹ̀ Yorùbá already àwọn náà control port àwọn náà control airport wa àwọn náà control gbogbo land borders wa àwọn Yorùbá leaders dẹ̀ lajúlẹ̀ gbogbo àwọn Tinubu àǹkóso àwọn bá aṣọ tó wọ̀nyí wọ́n ti dẹ̀ lajúlẹ̀ kẹ́bà lè mọ̀ fún àwọn pípò yìí wọ́n kàn sọ́kọ́ kàwé ni wọ́n wà intelligent rárá tẹ́lí bí mẹ́ta yẹn tó bá ti gbà lọ́wọ́ yàn wọ́n ti kọ́ńkà ìlú yẹn ojúgbà méjì fún àwọn Yorùbá leaders ojúgbà méjì. Ẹ ṣe bàbá wa ó rí bẹ́ẹ̀ náà ni a máa gbá nǹkan wá padà ẹ ṣe àdúpẹ́ ẹ má jẹ́ ká fàágùn ẹ ṣe àdúpẹ́. Kó tó di pé mo gbé ìpele yìí ká tó máa fi yẹn ṣe ìlọ Bashiru Mustapha mo rí mẹ́sẹ̀gì tẹ́ kọ think about this ma answer. You call yourself a Yoruba Nation media presenter and you are not promoting the Yoruba Central account and the Ominira account. Can we know what you really stand for, please? Well, actually, I don't know if you are referring to me. You made a very big mistake. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan lára àwọn tó ń wo fídíò mi lọ́wọ́lọ́wọ́ wọ́n lè testify sí. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ ti bèrè àkáǹtì yẹn lọ́wọ́ mi tí mo dẹ̀ ti forward ẹ̀ sí yín tí mo fún yín. Àkáǹtì central àkáǹtì ti Yorùbá account ìyẹn nìkan ni mi ò àwọn tí a fún wọn láwọn gbìyànjú àti fowó sí pé kò wọlé so ìyẹn nìkan ni mi ò mọ mọ́ọ̀tì nípa wọn mi ò eléyìí tó jẹ́ níhùn mi ò ní dání so Òmìnira Yorùbá àwọn tó ti béèrè ẹ̀ lọ́wọ́ mi tí mo ti fún ẹ lè jẹ́rìí sí ẹ̀yin tẹ́ wà ń bí so bóyá torí pé mi ò dẹ̀ gbé sójú fọ́nrán lè ṣe ń sọ pé mi ò promote ẹ̀. So you made a very big mistake, Mr. Bashiru Mustapha. Count me out. You want to fẹ́ sọ fún mi bóyá mo dúró fún Yoruba Nation or not. Let God judge me. Thank you so much. Ẹgbọ́n sókè o, last caller wa nìyẹn o, ìṣẹ́jú méjì péré lẹ́ni, last caller. Óyá, à ń gbọ́ yín. Ẹ ṣeun. Ọwọ́ ètò ẹ ṣe. ọwọ́ sí ìwé o. Àmín. Àmín. Ẹ̀mí ṣe lásán. Àmín. So, níbi ju báyìí lọ lórí call. Nígbà call mọ́. So, bàbá wa ti fi mọ̀ ẹ bá wa sọ ọ̀rọ̀ ìkásẹ̀ ńlẹ̀ kẹ́fì bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa lẹ́ẹ̀kan sí kẹ́dẹ̀ gbà wọ́n ní àmọ̀ràn gẹ́gẹ́ bí bàbá sọmọ kádẹ̀ parí ètò ẹ ṣeun torí àkókò. Tọ́ mo kí gbogbo ọmọ Yorùbá ò ní ilé lóko ṣe rí gbogbo nǹkan tó máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá òun ni kí gbogbo ẹ̀ náà ká lè máa gbé tán so ọ̀rọ̀ àkáǹtì òsàkáǹtì ọ̀tọ̀ nìyẹn so àkáǹtì Yorùbá Nation Òmìnira àkáǹtì àbákáǹtì kan
kí wọn wá gbé sérí mídíà báyìí ọ̀tọ̀ ni kó bá dàkí báyìí àbẹyàn gbogbo kankan èyí tá tọpíkì tá a wá sọ lónìí ni pé ká wá bá ọmọ Yorùbá sọ̀rọ̀ lédi pé ibo làwọn tó dé kì í sí pé a sọ pé wọn gbé àkáǹtì kalẹ̀ fún kiri tẹfẹ àwọn ọmọ pé wọn wá pé Ọmọlúkà pé ọyọ kó gbé àkáǹtì kalẹ̀ ọ̀tọ̀ ní lẹ́bù tí a fi ń sọ̀rọ̀ lónìí ó yàtọ̀ sí ọ̀rọ̀ n tí ń dùn àwọn èèyàn lẹ́mìí wọn ní ká wá bá àwọn èèyàn sọ so kì í sọ̀rọ̀ àkáǹtì ni àwa sọ tó bá fẹ́ sọ̀rọ̀ àkáǹtì ó láwọn tán handle àkáǹtì tán wà ní diaspora so tí sọ ẹsẹ so kì í sí pé bóyá èèyàn bá ti wá gbé àkáǹtì jáde tí mi ní pé bóyá àbí kò ṣe ìtẹ̀fẹ́ gbogbo aṣọ náà ká sì sá lóòrùn èyí tí ń dùn àwọn èèyàn lẹ́mìí torí a ti wọ September àwọn èèyàn dẹ̀ ń retí èsì pé kí ni èsì tí a fẹ́ ọmọ Yorùbá fẹ́ lọ nínú oṣù yìí kí ni èsì tí wọ́n fẹ́ gbọ́ òun láti gbọ́dọ̀ bọ́ ọmọ Yorùbá sọ̀rọ̀ wípé tó gbó la fẹ́ ṣèṣe ọ̀rọ̀ wa tí lè fi ní sú wa ká wá bára sọ̀rọ̀ pẹ̀lú ọpọlọ ká bẹ̀rẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú lákàtúntì wọ́n sì mọ ìyà tí ń jẹ wá ọmọ mi tó wà ní ìlú Amẹ́ríkà Queen B ọmọ mi ní Queen B tó wà nílùú Amẹ́ríkà obìnrin bí ọkùnrin ó pè mí ní lójú ní ó ní owó tóun fi gba mọ́tò ẹyọ kan 1.5 million ni but tẹ́ ẹ bá sọ pé 1.5 million láàrin ìta gbangba ẹlòmíì pé Sòkòtò alákọ́kọ́ fi gé èkù pé kó fi mọ̀ pé àmọ́ tí ń ṣẹlẹ̀ láyé so 1.5 million tí wọ́n fi gba mọ́tò lẹ́yọ̀ kan so kákọ́kọ́ tì sáwọn yẹn pé tó yẹ kó wo 500,000 náà ṣé ẹ tó bá ní 500,000 lọ́wọ́ sí òní mọ̀ pé òun lówó lọ́wọ́ nílẹ̀ Yorùbá ṣé kò ní jẹun àárọ̀ kò ní jẹun ṣé kò ní jẹun alẹ́ ká máa wá lo bí 1.5 million gba mọ́tò ẹyọ kan ṣoṣo so ìyà tí ń jẹ Yorùbá ti pọ̀ jù kọ́nà kó ṣàánú wa ẹ jẹ́ ká jọ dúró lójú ọyọ kan ṣoṣo ká sì nífẹ̀ẹ́ ara wa ẹni tọ́lọ̀ bá ti ní ìràwọ̀ rẹ̀ ń ga ẹ jẹ́ ká kúnra wa lọ́wọ́ ọ́fíìsì àwọn mídíà chairman gbogbo àwọn mídíà Ọ̀túnba Ozen òní chairman gbogbo àwọn mídíàs ní gbogbo tí ń jẹ́ diaspora so a kí àwọn ní a sì kí gbogbo àwọn èèyàn wa pátá tí wọ́n bẹ ní diaspora kún yàrá a kí wọn Yèyé Dára a kí wọn Tẹ́ni ọmọ ológun a kí wọn Òrìṣàtọ́lá a kí wọn Olúgbẹ̀dú a kí wọn Kasma gbogbo a kí wọn Bàbá Èkìtì gbogbo mídíà pátá tí ń bẹ ní diaspora pátá a kí yín torí pé gbogbo nǹkan àjọ ṣàṣepọ̀ àjọ ṣe ìdùnnú láàrin wa a sì nífẹ̀ẹ́ ara wa èjì ò sì ní sílẹ̀ láàrin wa lágbára Ọlọ́run ibi tá à ń lọ ò jìnnà ibi tá à ń yà lọ́pọ̀ lágbára Ọlọ́run àjọ rẹ́rìn ayọ̀ láìpẹ́ yìí tí ò nídìí àròyé àgbọ̀dọ̀ máa gbígbẹ̀ sí ariwo àfi sí ní little by little tá à ń ṣe láàrin ara wa torí pé ẹlòmíì pé tá a bá sọ fún un pé báyìí báyìí ó lè máa pariwo but ara mọ́ sí Ọmọlúkà ó ti mọ ìwà mi ó ti mọ̀ pé tá a bá ti ra rẹ́rìn díẹ̀ nítorí ti mọ̀ pé ojú mi tutù lónìí ó ti mọ̀ pé òmìnira ti dé yányán nù láàrin kan bí oṣù tó lọ ojú mi pọ́n fún àwọn ìrìn àjò táàrin káàkiri ayé but nísìnyí ó ti pé ọkàn mi ti ń balẹ̀ kọ́dà tí a bá wo àyà mi fẹ́ẹ́ pé èyí ti ń yọkùn díẹ̀díẹ̀ torí pé mo ti mọ̀ pé èmi ò tiẹ̀ kọ́dà passport mi tó jẹ́ international passport mi ó ti due mi ò gbà mọ́ torí mi ìsà ara wọn mọ́ so Yorùbá nation international passport ni mo fẹ́ gbà so gbogbo tó bá jẹ mọ́ ìran tèmi òun ló jẹ mi lógún nítòsí sọ tánábì náà sọ ànábì náà fẹ́ràn ara rẹ̀ ànábì ní anala arab ó ní lábáwá lòun ànábì Muhammad tó jẹ́ prophet Muhammad ó ní ìran lábáwá lòun ó claim ẹ̀ ó ní kọ́dà jọ àlìkíámọ̀ èdè lábáwá mọ̀ sọ èmi náà sọ o anali Yorùbá ìran Yorùbá lóye mi wọ́n lè lẹ́yìn lẹ̀ sí àrájà ní mínásẹ̀ Yorùbá ìran Yorùbá náà ti dé mi náà so kálukú náà ló lé fádà rẹ̀ bàbá tó sì bí bàbá wa Odùduwà so dẹ́sìn Odùduwà yìí sì ṣe mùsùlùmí kì í ṣe kìrìsìtẹ́nì ànábì náà sì ní bàbá tiẹ̀ náà tán pé ní Abdulmutalibi bàbá ànábì náà ṣe mùsùlùmí bàbá rẹ̀ sì ṣe kìrìsìtẹ́nì àwọn olóòṣà ságbélé òun náà ni wọ́n so tó ṣe kálukú náà ló ní rẹ̀ wọ́n tó bá ti wá gbàgbé orísun rẹ̀ tó lè sọ ọmọ Bàtálá èyí sọ ọmọ Odùduwà èyí sọ ọmọ àmì pé mùsùlùmí làwa o Yorùbá làwa àràmù èyí rò pé o bàbá tó bí Odùduwà ní o ọ̀rọ̀ mi yẹn ló ìran Yorùbá ló ti jáde o ànábì náà ní ti ànábì ò sọ pé òun èso ọmọ Abdulmutalibi Abdulhasimi kálukú náà ní pé ìran bàbá rẹ̀ ń gbé lárugẹ ẹ gbọ́dọ̀ gbé ìran ọmọ Yorùbá lárugẹ kọ́ mọ̀ pé ọmọ Odùduwà làwa so orísun ilẹ̀ Yorùbá Ilé Ifẹ̀ Ọlọ́run níjọ́ parẹ́ ìlú Ọ̀yọ́ kò ní parẹ́ Èkìtì ò ní parẹ́ Oǹdó Àkúrẹ́ kò ní parẹ́ Ìlàjẹ Badagry Èkó Ìjẹ̀bú Ìlàró gbogbo Àkókó Ọlọ́run níjọ́ parẹ́ Arámọkọ Ẹ̀fọ̀n Alàyè Ìkọgùsì Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Àkókò yẹn bá mi tó àdúrà Àkókò yẹn gbà Àkókò Ọlọ́run níjọ́ parẹ́ ẹ bá mi tún gbà. Ìlú Àkókó Ọlọ́run níjọ́ parẹ́ láíláí ìlú Àkókó Ọlọ́run níjọ́ parẹ́ lágbára Ọlọ́run a máa rẹ́rìn ìlú Àkókó láìpẹ́ yìí ni ìlú Ọ̀wọ̀ irú tó ṣẹlẹ̀ sí láìpẹ́ ìlú Ọ̀wọ̀ Ọlọ́run níjà gbogbo àmọ́ agbára Ọlọ́run fi sọ̀rọ̀ sọ́gbó Ìdànrè
mo fi kó ìtàkùn ìlú kálukú Ọlọ́run níjọ́ parẹ́ o arámọkọ ẹfà láyè ìkọgùsì ìjẹ̀bújẹ̀ṣà ẹ̀sà òkè ìlà ọ̀ràngún ọ̀yán ìkírun tàbẹ́ òṣogbo tó fi kẹ́ gbogbo ilẹ̀ Yorùbá a ní ìlú tán ńláńlá yẹn bọ́ ọjẹ́ 13,700 ìlú ńláńlá tá a nílẹ̀ Yorùbá ó tóbi 13,700 ìlú ńláńlá tá a ní so Ọlọ́run gbogbo tó wà lẹ̀ Yorùbá pátá la kí o àfi adérùlú Ọ̀fà Àjàṣẹ́ Òmùaran Òsì Ìlérè tó fi kárí gbogbo Ìgbàjà Ìpápọ̀ Amúlé gbófidó gbogbo Jẹ́bà Ṣàó Ṣáádú Olóoru Ejídòǹgbárì Ìmọ̀lété Àfọ́n gbogbo olùjẹ́mẹ́lẹ̀ Yorùbá pátá Ọlọ́run ìjà máa padà síwọ́ a máa pàdé ara wa pẹ̀lú ayọ̀ a máa pàdé ara pẹ̀lú dùnú iléeṣẹ́ yìí Ọlọ́run ìjẹ́ kó bàjẹ́ iléeṣẹ́ Ọmọlúkà Nigeria Limited wọ́n ti ń jà fún òmìnira nísìnyí kìí ṣe ọ̀rọ̀ ọdún mẹ́ta so òmìnira gbàtà dé ọ̀dọ̀ wọn ní Ondo State ẹ̀rí pé Ondo State àwọn náà gbà wá lálejò nígbà tí a ṣe rally dé Ondo State àwọn náà sanwó hòtẹ́ẹ̀lì tá a dé sí ní Ondo State wọ́n gbà wá lálejò ń bẹ̀ sotese àti Chief Sunday Igboho tá a fi ṣe rally fún gbogbo ilẹ̀ Yorùbá sotese Ọmọlúkà Ọlọ́run jẹ́ parí láíláí o so wọ́n gbé prógámù wa dáadáa ẹ̀rí pé wọ́n dúró kìí ṣe pé wọ́n ti bẹ̀rẹ̀ tipẹ́ èyí sọ̀rọ̀ àkáǹtì ni wọ́n fi bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ tipẹ́ tán ti dìde lérí stage tán ti dìde lójú náà yàtọ̀ fún pé ọ̀rọ̀ eré lójú náà táàrẹ́ lómi jáde kìí ṣe àwọn tiger Facebook fa táàkà jòkó sáàkà tó wẹ̀rù kọrùn táàmà sàròyé ara àwọn eléyìí jáde Ọmọlúkà jáde síta tájọ ṣe rálì gbogbo ilẹ̀ Yorùbá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá so Ọlọ́run níjọ́ máa padà síbò àti gbogbo àwọn yòókù náà o lágbára Ọlọ́run ọlá bisimilayi rahman rahim sọlá tẹtẹ mọ gbogbo ọmọ Yorùbá tẹ wá náwó sílẹ̀ Yorùbá o Ọlọ́run jẹ́ iná katakata tó rí mi àsìkò ní tú láíláíláíláí tẹ bá ná $1,000 fún ilẹ̀ Yorùbá Ọlọ́run fi bílíọ̀n dollars ó fi pààrọ̀ fún yín nílùú èbó tẹ wá ọlá bisimilayi rahman rahim sọlá tẹtẹ mọ náà ní abia ìlàfàtì rọ̀bàníyàtì wàwíláyàtì sọmọdàníyàtì fàmúlìkàn kẹbíra tẹsíàbọ ìrìsì ọtẹkùnlá sábìnìmáwò wàtàlí mìíràn àsìmọ́kà àtàyà fúnlẹ́kùlù bá dáì wàtàlítẹ́ ilẹ̀ ọ̀rọ̀ èémé àìsìnkọ àmín máa jọba lọ Olúwa máa jọba lọ Olúwa alágbára tá kò lè alágbára kò lè ṣẹ́gun ní ìjọba rẹ̀ dòkun àwọn ayé ìlú máa jọba lọ Olúwa wa. Praise the Lord, hallelujah, praise the Lord, hallelujah. Ẹgbọ́n náà tóbi jàmá aláàkùbà ẹ ṣeun bàbá mi ẹ ṣe. Tó bó ṣe rí lẹ ti gbọ́ yẹn o ẹ̀yin ọmọ Yorùbá mo sọ fún yín mo ní Ọlọ́run fi ọgbọ́n ìmọ̀ àti òye ó fi kẹ́ gbogbo ìran Yorùbá lọ́pọ̀lọpọ̀ ìwọ náà máa kọ ìlú tiẹ̀ síbẹ̀ àdúrà yẹn ó máa dé ọ̀dọ̀ ẹ kọ orúkọ ìlú ẹ sí ibẹ̀ àdúrà yẹn ó máa dé ọ̀dọ̀ ẹ